tole o towu ko ti jako o pẹ̀lẹ́ kutu la fin tole o towu ko ti jako o tohun san je èyí sùn ojú yẹ ìkan náà ṣá ní gbogbo wọn a kù síbi kan jù kan lọ àmọ́ kí lè bá lè tòrò pẹ̀lẹ́ kùtù la fi ń tolé o kò lérè owó ṣìnà ò lérè kò lérè owó ṣìnà ò lérè o tọ̀hún sàn jèyí èyí sùn ọ̀jù yẹn ìkan náà ṣá ní gbogbo wọn a kù síbi kan jù kan lọ àmọ́ kí lè bá lè tòrò pẹ̀lẹ́ kùtù la fi ń tolé o. ó jẹun ọ̀rẹ́lẹ̀ ìsìnkú máa ṣe jẹ́jẹ́ bó ni mo fi àmì ṣé mi ò gbàgbé nǹkan wàá lọ ìwà bọ̀ rẹ lágbára Ọlọ́run. àmì ọkọ mi. ìyàwó mi. but please tó ṣe ń lọ yìí ibiṣẹ́ ni kò lọ o. ibiṣẹ́ náà ni mò ń lọ náà. tó bá jẹ́ tí ń bọ̀ nílé náà ilé ni kó máa bọ̀ straight. agbára Ọlọ́run ilé ni màá máa bọ̀. tó bá wá ṣe bẹ́ẹ̀ agbára Ọlọ́run wàá lọ ìwà bọ̀ rẹ. àmì. o ò ní kọlu yàn. àmì. wọn ò ní kọlu ẹ. àmì. àmọ́ tó bá ya ọ̀dọ̀ obìnrin mi ìdákejì gbogbo nǹkan tí mo sọ yìí ló máa jẹ́ tiẹ̀ o. ọ̀la má máa ṣe báyìí náà mo ti ní kó yé ṣe pé mọ́ ẹni tó lóyún ò kì í ṣe pé come on. mi ò ṣe pé mo ṣe ń sọ in advance ni tó bá lọ sọ́dọ̀ obìnrin wa l'accident tó jẹ́ ní kú. Stop now. ṣé wọ́n fẹ́ lọ sọ́dọ̀ obìnrin ni. mi ò lọ sọ́dọ̀ obìnrin bọ́ òun ní láti máa ṣe pé òun rángẹ́lì tó ń kọjá now stop. tó bá mọ̀ pé ò lọ sọ́dọ̀ obìnrin ó mọ̀ pé èpè àìmọ̀dí ò lè jà ó jẹ́ ní wulẹ̀ má pariwo mọ́ mi báyìí. ok má bínú mi ò pariwo mọ́ ẹ but mi ò lọ sọ́dọ̀ obìnrin ibi iṣẹ́ ni mo ń lọ tí bá dé ti kúrò níbi iṣẹ́ ilé ni mo ń bọ̀. wàá lọ ìwà bọ̀rọ̀ lágbára Ọlọ́run contract ńlá báyìí òun lọ́mọ máa fi lọ ẹ lágbára Ọlọ́run. àmín. ibi iṣẹ́ ni kò lọ ilé ni kò padà. àìjẹ́ bẹ́ẹ̀. ó ti tó má sàn kàn mí mọ́. Hi baby. All right. Take care. All right, darling. Of course not. I must confess, he has been helpful to me ever since the day we met each other. Mímọ̀ yẹn ti pẹ́ náà. Ó máa ń múnú mi dùn, gbogbo nǹkan tí n bá fẹ́ ló máa ṣe fún mi. Ọlọ́run máa bá mi kẹ́, Ọlọ́run á bá mi kẹ́, Ọlọ́run máa múnú ẹ̀ dùn. Gbogbo nǹkan tó bá ń fẹ́ báyìí lọ́lọ́run máa bá mi ṣe. Fèyí tọ́ mi wò, olólùfẹ́ mi, ẹni bí ọkàn mi, ìdùnnú ayé mi, ṣórí jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Kò sí nǹkan náà láyé yìí tó máa bèrè lọ́wọ́ mi tí mi lè ṣe fún ẹ. Mo wá ń dá ẹ lójú ń sìn wípé mo nífẹ̀ẹ́ ọ, mo nífẹ̀ẹ́ gidi gan. Ìfẹ́ tí mo dẹ̀ ní sí ẹ, ìfẹ́ ẹlẹ́yẹlé ni nítorí pé ẹyẹlé ò ní bónílé jẹ. Kó bónílé mu kó wá dọjọ́ kúkú yẹrí. Fèyí tọ́ mi, look at me. You and I, this is for life. Mo dẹ̀ wá fẹ́ gbà ládùúrà pé kí Ọlọ́run máa pèsè fún mi. Ọlọ́run máa bless me as long as God keep blessing me. Oh, ní lack anything, my love. I love you so much. Lágbára báyìí o. Ìwọ ọ̀rẹ́ mi, ṣé nǹkan tí mo sọ fún ẹ? Ìwọ náà má tètè wá. Ẹ ti ní kémi náà wá nǹkan ṣe it's okay o. Má ṣubú bẹ́ẹ̀, má ṣubú ṣe kó jà wá máa lọ báyìí. Bọ̀bọ̀. Àmọ́ ibi tí o fi kíní sí nígbà tó ṣe pé ní fíìmù tí wọ́n ṣe mẹ́jọ pọ̀. wọ́n dá yín lọ́kọ̀ mi. tó jẹ́ pé gbogbo iṣẹ́ tí ọba ti bẹ̀ ló máa ń jẹ báyìí tá ló bẹ̀ pé kó bá mi fọṣọ báyìí. bí wọ́n kọ̀ mí lẹ jẹ́sẹ̀ lè fọṣọ yín ni. tó bá fẹ́ fọṣọ ṣé òní kọ́kọ́ béèrè instruction lọ́wọ́ mi aṣọ tó kọ́ síta ó dìgbà mélòó tí mo wọ̀ aṣọ tí mo wọ̀ lẹ́ẹ̀kan ṣé mo yàgbẹ́ sára ni tó ń bá mi fọ wáyé kílẹ̀ tó bá mi ṣe wọ́ṣà ń wíyà mo fọṣọ lẹ́ẹ̀kan ò tí jẹ́ kó kí n wọlé kejì kẹta òun ti bomi what is the problem. sídẹ̀ tí yóò ti kò lára yá ní ká ẹ wọṣẹ lẹ́ẹ̀kan ká sì fọ lẹ́ẹ̀kan. gbogbo àwọn àkàrà ẹni ìsìn wọn jà tó láyọ̀ létí àwọn máa fọ ìṣẹ́jú. nígbà tó ṣe pé ní ra àǹkárá gidi tí ọ̀sà náà lè mọ́ ra.
èyí tó bá mú kọ́lá máa bá wọn rà ní ṣé mo kàn ń lọ ọjà lọ́ra àǹkárá tí wọ́n gbé wá sọ́dọ̀ wá dọ̀ àǹkárá 1 to 2 for anti 5 ṣé kí n wá wọ̀ láàrin oṣù mẹ́fà kí ibo nìrètí wà owó tẹ́lẹ̀ gbogbo ẹ̀wọ́ gbó nìyẹn. ó dẹ̀ mọ́ bínú sí òsì. kí ló dé tó o dédé aṣọ tó fẹ́ fọ ẹ̀ má bà ayé mi jẹ́ o ìyá Bílíkì má bà ayé mi jẹ́ o Ọlọ́run ní bà tiẹ̀ jẹ́ o Ọlọ́run ní bà tiẹ̀ jẹ́ o tó mú tó fẹ́ rú ayé mi tó fẹ́ tì bọ̀ mi Ọlọ́run ní bà ayé ẹ̀ jẹ́ Ọlọ́run ní ti ayé ẹ̀ bọ̀ mi o. ẹ dínkù sí pépà láyé yín ni. pépà lélẹ̀ ṣé pépà lélẹ̀ lójú ẹ̀ ìyá Bílíkì pépà lélẹ̀. kí wàá ní. ìgbẹ́kẹ̀lé aláìlẹ́nìkan ìrànlọ́wọ́ àwọn ọmọ aláìní olùrànlọ́wọ́ gbogbo àwọn tálíkà tí ebi ń pa tí ìyà ń jẹ àwọn tó jẹ́ pé tí ìrètí bá tán fún òun ni lọ́tún lọ́sì tó bá gbọ́ mo fọwọ́ mi gbére ayọ̀jọ́ ní tí wọ́n. máa Bílíkì ẹ̀sìn ń fi pépà òwe báyìí àti Kùránì kò dáa. bó ṣe wà pépà ọwọ́ mi tó pè ń pépà ó jọ mí lójú ju àlùkùránì àti bíbélì. tanudé kí ni tiẹ̀ ṣé wọlé lọ́run tó fẹ́ jọ́ọ̀jì mi bó ṣe wà tí Ọlọ́run bá sọ pé mú kan o àlùkùránì rẹ bíbélì rẹ o máa Olúwa ẹ tí fún mi third option. bá Bílíkì ń tẹ̀ sí ẹ lè rọrùn wọ o. kí ni mo fẹ́ lọ ṣe lọ́run ẹni ojú bá ń kan kó máa lọ náà tí mi ò bá tí ì jẹ́ mi ò gbọ́dọ̀ kú náà kí ni mo fẹ́ lọ ṣe lọ́run mo gbọ́dọ̀ jẹ́ kí n tó kú náà. ẹ jẹ́ wọn tẹ̀ ń sọyìn mọ́ pé kí ni ẹ jẹ́ wọn. ohun rè sórí tó wà ó ṣàárì tó bá tiẹ̀ mọ̀wé kà ó ṣàárì 10 million. 10 million èmi ọmọ ẹ má bínú o ẹ má bínú. sórí bá ṣe ń bá a lọ yìí mo lálàá pé géèmù ẹ̀ kan tó kù tí wọ́n bá lè ta kárá tó wọnú ẹ̀ màá kọ́kọ́ ṣe ìjòjú ẹ̀. àbí ìtìbò kí ni ìyẹn má fojú bú mi wo lò sí ẹ má fo èmi ọ̀fẹ́ràn rẹ̀ ìwọ ni ká ẹ má fi wá ara bú mi. bí wọn náà ṣe wà ó gbádùn ààrẹ ojú yìí nìsín láì ṣe photographer àwọn kámẹ́rámánì ẹ máa ní ojú kan because wọ́n máa ní láti. èyí sì fòkọ́sì mo fẹ́rẹ̀ wòran. mo ti bá dókítà kan sọ̀rọ̀ mo ní pé sí ojú ẹ̀ ṣé kò ní òpin wọ́n ló ní òpin náà pé tá a bá rówó àkọ́kọ́ bá mi mú ojú ilé wọ́n á fọ́ tó because tí wọ́n bá lọ ju ilé lómi lè lọ mu wọ́n á kọ́ ní kí wọ́n fọ́ ojú ìmọ̀ náà. rárá o kí wọ́n má fojú tèmi o ní àti ta ni. ọ̀dà bó bá jẹ́ pépà ní owó ìmọ̀ pé owó ni ẹ má bínú ẹ lọ má sọ yín kẹwọ ẹ bó lè yìí lẹ. mo wá fọlọ́ ń bẹ̀ láti èní lọ tó bá jẹ́ aṣọ mi tó fẹ́ fọ máa ṣàṣẹ o 3 times ṣàṣẹ up and down. kí mo ṣàṣẹ àpò rẹ̀ ọ̀dà ẹ wo bí díìsì tí a fẹ́ wo àárí ibi tẹ́ ẹ kó sí ń bí ṣé òun náà lẹ tún mú lọ ni díìsì olójú mẹ́rin o. díìsì àwo. ok ó ti wà lẹ́nu gate mo ń bọ̀ ọ̀sẹ̀ jẹ́ sáré bá ṣe kí ni ìṣòwò oríṣẹ́. Àlàáfíà pẹ̀lú ilé mi. Àlàáfíà fẹ́ni tó ń bọ̀. Mr. Iyebíye. Ìyá bíi Sean Cake. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni mo rí láì gbà mí sáì. Èmi ni yóò lè kú tọ́jú pàdé òní. Ẹ wò ó, Ọlọ́run ń tọ́jú gbogbo wa. Mi mò ń tọ́jú ẹ̀. Ìwọ ló ń tọ́jú ẹ̀. Mo tọ́jú ẹ̀ ni. Ó ti rọ̀ rẹ̀ láyẹ̀. Pàdé mi, guy Alpha. Everything ti sẹ́. Ó ti sẹ́. Ọpọlọ ni kò fi múlẹ̀ pé tó bá rí nǹkan tó bá mi pò lánàá tó bá rí gbogbo àdúgbò kan fẹ́ ló wá máa sọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún kí. Ọ̀nà pàdé yìí. Ilé ń lọ nìyẹn o. Èyí tí mo rí yín lẹ́nu, ojú mi rówó rọmọ ni o. Òun kún lálàáfíà pàápàá. Thank you so much. Hey. Yes, fine. Sorry, darling. You're welcome. I'm fine. Yeah. O ṣe. Ìtarí ìyá ń réwú lọ́sàn-án. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti pàdé mi jọ fẹ́ débi kan. Ibo ni ẹ? Èmi àti ò ní plan lọ sẹ́ni wẹ̀ náà. That's true. Má bínú. Mo rò pé tí máa ní kí n sọ fún ẹ lórí fóònù, you won't take me serious. Òun ló jẹ́ kí n wá bẹ́ẹ̀ sọ̀rọ̀. No now. Ó mọ̀ pé ìjọ tí bá ti dedicate fún ìyàwó mi ò kí n jáde enjoy it. Today is for my wife and I. Yeah, mo mọ̀, but it's actually official. Official. Yes, now. Mr. Iyebíye. Ní ìrọ̀lẹ́ weekend. Táyà o. Ẹ má fi nù mí mo mọ̀ jẹ o. I understand, but you have to trust me. Ṣé àwọn pè mí ní parọ́ fún ẹ? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ní contract kan tí mo ti ń lé.
wọ́n dẹ̀ pè mí lánàá office appointment for today 5 p.m. mo wá wò pé tí n bá ní kí n dá lọ kó wọn ní take me serious mo wá need assistant ọ̀rẹ́ mi pé ká jọ lọ tábà jọ lọ wọ́n á rí wa bí able body kí n lè win contract yẹn over. ní sùúrù ṣé kò ṣàwọn ibi àmì. exactly àwọn ni. Oh damn babe mo ṣe rántí ni ṣọ́ra àwọn company tó sọ yẹn á ti wà on their case for a very long time bọ́dẹ̀ ṣe wà yẹn they're very hard to get weekend nìkan ló máa ráyè àti push kìíní ti pẹ́ like ọ̀rẹ́ àbí ká pé wọn ká push ẹ̀ for another day ni. no ẹni dà ti ṣe bẹ́ẹ̀ ìgbà mélòó ló máa fi rò pé ní o serious nǹkan tẹ́ sórí pẹ́ tí ń lé ti pẹ́ and fáwọn náà wọ́n máa rò pé àbúyá ẹnu ẹ̀ ò káyàwó ẹ̀ bóyá ìyàwó ẹ̀ ni ò jẹ́ kó jáde or something ṣé bọ́rọ̀ ṣe ni no problem hello. Babe, thank you so much for your understanding. You wanna know pé I need OWO and I bet you this contract is like the best so far. I need OWO. Omo condition to why you need your push gift. That special push gift, you need it. So me the shop with about shele iton. In fact, I'm a boss you large lo. So you understand? Thank you. Yeah. Okay, so kilo man like láti wọ̀, kilo fẹ́ wọ̀, kilo. I think I'll do something casual, you understand? But my fix it, my worry, sure. No, jẹ́ kí n bẹ iron na ṣe we have something else. Something kile man jẹ́ kí n No, I'll fix all that. Relax, I'll fix it. So yeah. I'll fix it. So yeah, man stress alright. And at all. Let me just do 1 or 2 things, you mom. Jẹ́ kí n bẹ ṣe kọ́kọ́ ṣá. Relax, man know everything. Ẹ kú jókòó. Orí ẹ̀ ti pé jù. Orí tó bá ṣe bẹ́ẹ̀ ó máa dàrú gidi ni. Smart gan. Over smart sim. Tó bá mọ̀ kan tó bá mi pò lánàá. Mo Amala ló ga bi semo. Amala wo ki bo ko ma le ju. Ẹja abẹ́ran pẹ̀lú pọ̀mọ́ ẹgbẹ́. Ó ṣe mo bọ̀. Ṣé bá ní. Kò lérè owó ṣìnà ò lérè kò lérè o. Who's that? Hi baby. Really? Really? Are you kidding me? No. Wait. I don't believe the woman really rara like missed you. Oh my God, good to see you. Yeah. Oh. Clear to believe you marry me. Oh, you know now. Oh. Ó ti gbàgbé pé iṣẹ́ mi ni láti múnú ẹ dùn. Yeah, it's my duty to make you happy. Yeah. Though the weekend is for the family, but ọ̀rọ̀ ìyàwó mi dàbí kò sígbà tí èèyàn daṣọ tí ò rí lẹ̀ fi wọ̀. You understand? Ilé lòun wà, I can always have her. But ìwọ, on travel alẹ́, so wọ́n gbọ́dọ̀ dé bẹ̀, you know. Oh my God, baby, I've missed you. Like my body's just, I need to just get off. Seriously, I can't wait because to get done with you, baby. you know I'm spending like 1 week. I know. You know, 1 week long. So before I go, I need to off everything. Like I want to be fully. I know. Oh my God! Oh. Owó ṣìnà ò lérè kò lérè owó ṣìnà ò lérè o tọ̀hún sàn jèyí èyí sùn wọ̀n jù yẹ ìkan náà ṣá ní gbogbo wọn a kù síbi kan jù kan lọ àmọ́ kí lè bá lè jò pẹ̀lẹ́ kùtù la fi ń tolé o. Ìyàwó wa báwo ni. Dáadáa ni àwọn kú iyebíye. Èmi nìyẹn. Ẹ kú ọjọ́ mẹ́ta nìyẹn kí ló ṣe mọ́tò ẹ̀. Kò sí kankan tó ṣe. tó fi ń rìn lóorùn lọ́sàn gangan yìí. Ẹ wo mo kàn feel like kì í ṣe exercise. Exercise condition tó wà yìí kí ló exercise wo nìyẹn. Ẹ wo ó máa ń da fún body level. Kò wà advisable o ó dáa ibo ló ń lọ gangan. Mo fẹ́ dé ọ́fíìsì mi o. Ọ́fíìsì ọkọ ẹ̀ ibẹ̀ lèmi náà ń lọ ó yà jẹ́ kí n kú gbé ẹ débẹ̀.
ẹ má ṣe yọnu ẹyẹ máa lọ. Kí n má ṣe yọnu pé mi fẹ́ gbé dọ́dọ̀ ọkọ ẹ ọ̀rẹ́ tèmi jẹ́ kí n ṣe yọnu ó yá. A máa pàdé náà. Ìyàwó ṣé bó ṣe máa ń ṣàwọn aboyún lélẹ́yìn oríṣiríṣi èèyàn bí oríṣiríṣi aṣọ. Anyway. So just check your clean body look for lunch couple, have you? Alright. Think it's on Not to sing go. If you want call me. Mo fẹ́ sọ náà bóyá wọlé tójú ẹ rí bí kiri yẹn. Ọ̀gbẹ́ tí wọ́n ṣe gbàgbé ojú mi ò gbọ́ kankan mọ́. No. Ẹ get paint àwọn. Máa fi wọ́n sẹ́ńsẹ̀. Ṣé wà lára? Alright. Ẹ jẹ́ kí wọ́n wá sàtì lọ́fíìsì. Okay. Máa pè ẹ́ létà kalọ̀ fún ọ̀ṣun. Alright, sir. Mo yẹ o. Kí ni ẹ? Màá yá rẹ̀ lẹ́sìn. Bolo ti rí ẹ o. Ojú ọ̀nà ń fẹsẹ̀ rìn. Ó ń bọ̀ lọ́dọ̀. Mo lọ fẹ́ mi lift. Ó ṣe mo máa fẹsẹ̀ rìn bọ̀ lọ́dọ̀ mi ṣé òun ṣeré ni fẹsẹ̀ rìn bọ̀ báwo. Mo ò ṣeré. 20 missed calls máa rí. Alálélé yìí o àmàlà tó sọ pé òun fẹ́ jẹ mi. Òun rìn bọ̀ kí. Wọ́n ń bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ fún mi bọ̀. Babe. Don't touch me. Fine, more missed calls, but phone me silence though, then I've been busy all day. Báwo ló ṣe máa gbé fóònù ẹ sí silent? Mo ń pè ẹ́, mo ń pè fún Amala, mo ń pè ẹ́, ó wá sọ fún mi pé fóònù ẹ ṣe kiri kan. Má bínú wọn pé tí bá ti wà lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ silence ni mo máa fi phone mi. Alẹ́ àná ó pè yín right? Ó sọ fún yín pé Amala joint kan wà. Mo jẹ́ fẹ́ pè pé bá mi rà wá o, ebi ń pa mí o, that is it. Kò wá gbé kọ̀, ó wá sọ fún mi pé Ọ̀la má bínú, òkè Amala yẹn ni mo fẹ́ lọ rà á sí. A ti jọ sọ, mo ti pè wọ́n lé alámàlà kọ́ bá mi rò lẹ́, ó ti máa ready, ṣé mo fẹ́ pẹ̀lú gbẹ̀gìrì àti ewédú. Ṣé àná náà? tí bá jẹ́ kí n kú. Ó yá má bínú Tí bá Jídé. jẹ Amala yẹn kó má dà fún mi. Má bínú ó yá Jídé jẹ́ a lọ. Má bínú ó yá Mo Jídé. pè ẹ́ ò gbé kọ̀. Mo sọ pé mo busy lọ́lẹ̀. Tó bá jẹ́ ìdíṣẹ́ bá jẹ́. Má bínú ó yá jẹ́ a lọ. Jùmílẹ̀, ẹ jẹ́ kí n bá lọlé fún mi ní fúnra mi. Ó yá má bínú jẹ́ a lọ ibẹ̀ náà là ń lọ. Má bínú ó yá má bínú. Ara mi èrírí. Jọ ṣé ọ̀rọ̀ ọkùnrin lè ló tó pọ́n tó báyìí? Ẹ má dáyà owó ọ̀gá ló ó lè jù yín tán ní lọ sí wọn ní wọn. Àǹfààní lóyún kọ́, ṣẹ́yìn mọ̀ pé ìyàwó ọ̀gá mi lọ́wọ́ ni. Kódà ó dì mẹ́rù pàpà. Ṣé ká má tọra wa? Ara tó bá wọn mọ́ làwọn ló ń fi góró dá. Nǹkan tó bá wọ̀n ó ní kó fara wọn ṣe, àwọn lọ́nira wọn. Àmọ́ akínréwú lọ́sàn ṣé kò sí ọkàn mi. Ṣé wàá kì í ṣó jẹun? Bébí mi nǹkan tún ṣe é. Lọ́lọ́lọ́ ó yẹ kó máa ṣe é. Eléyìí tí ẹ tètè dé yìí. I got your favorite fruits. And this is one. Thank you. Báyìí la máa rí o, àní rí báyìí o. Thank you. Yeah. Are you fine? Yeah, I'm good. Ó kọ̀ rẹ̀ mi díẹ̀ ni. Sorry, so kí ló fẹ́ jẹ kí n prepare? Mi ní lè dúró jẹun. Mo ṣì ní very important meeting tí mo gbọ́dọ̀ attend. But mo kàn ní kí n yọjú wá wo ẹni torí mo miss ẹ. And my baby. I miss you. Èmi náà ń sọ náà. Ọláfimíhàn, òde ń dà yìí. Ní dà yìí. Ta ṣì ń rí gbogbo ẹ̀ tó clear báyìí. Ṣé o máa nígi lọ́gbà tí ò ní mọ orí èso tó ń sọ ni? Mo mọ sòwò ń jáde àbí? Mo ní meeting. Okay, ṣé o appreciate bí mo ṣe wá kí ẹ lé báyìí? Mo tún ra fruit wá fún ẹ. Inú ẹ̀ ọdún. Ó dà. So ìwọ fẹ́ jáde, so èmi àti fruit mo máa jẹ́ lọ ìwà àtàwọn tẹjọ fẹ́ ṣe meeting àbí? No now, mo kàn fẹ́ mo ṣáà ń wò pé Ọláfimíhàn, ọkọ mi àtàtà. Ọlá. Where is your trust?
I trust you now. No, you don't. You don't. Okay, oh, mọ nǹkan tó máa ṣẹlẹ̀ kó lè fi mọ̀ pé mi ò hide anything from ẹ. Can we go for this meeting together? Fine, tó o lè jókòó pẹ̀lú àmì ìtìbọ̀ o lè dúró sínú mọ́tò àbí kó wà ní reception or something. Kò necessary, kò need, má worry. No, mo fẹ́ kó tẹ̀lé mi lọ kó lè mọ̀ pé mi ò hide nǹkankan. Mo ti gbọ́. Trust ẹ now. No problem. Bí ìgbà wo lẹ mọ Adéjà rẹ̀? Mi ò ní pẹ́. Tètè wá máa lọ. I'm fine. Do you want pizza? Babe, you are going out. Go. Do you want ice cream? I'm fine. I'm fine. Smile for me. I'll miss you. I'll miss you too. Hi, baby. Daddy will be back soon. Okay? We will say kick. All right, darling. Super. Okay. I'll be back soon. All right. Láti rántí kò wà ní ayé mi, inú mi kò máa ń dùn for no reason. Ọ̀rẹ́ mi, àbúrò ní péjà ti parí báyìí. Ìgbà alẹ́ àparí ìjà tẹ́ ẹ̀ gbé mi débẹ̀, ìyàwó ọmọ ṣe. Ìjà ò parí, ẹ má kí mi, ìjà ò parí rárá, ó dìgbà tó bá tó kóṣù wa, kíjà tó parí. Má sọ̀rọ̀ báyìí náà, má sọ̀rọ̀ báyìí náà. Ìwọ ló ń ṣe yan bí ọkà. Ọláìdé, ìwọ ló ń ṣe yan bí ọkà, ọmọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó náà. Ṣòrí tó bá fẹ́ jẹ́ kí n kóṣù wá sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtẹ̀. Lénìí, mo máa kóṣù wá àbọ̀ ọ̀rẹ́ mi. Mélòó lọ̀rọ̀ ṣu táwọn àbókí ń taṣu ní tòsí ń bì. Tó bá dẹ̀ mọ̀ pé kò wà convenient fún ẹ lẹ́yìn tó bá jẹ́ pé wọ́n ti àyè wọn lẹ́yìn lọ do that. Sọ fún mi pé òun bọ̀ náà àti pé báwo ló ṣe wọlé géètì. Kó má yẹ pé ọmọ tó sọ fún mi pé òun déètì yẹn lélẹ̀. Ṣé ká. Ṣọ̀nà. Báwo. Bẹ́ẹ̀ni, wọ́n bí báyìí. Ìwọ ni kò tí ì kẹ́ easy o. Ṣorí pò àgbà tọ́lọ́run fi ẹ́ sí òní tẹ́ńbẹ̀. Ó ti yẹ àwọn nǹkan kéékèèké kan wà tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ tí ò dáa. Mi ì fẹ́ kó wà lára àwọn nǹkan tí ò ní. Ta làwọn wo? Ní sùúrù ẹ̀ ló má pariwo mọ́ mi náà. Fèyí tó mi wo ò pè mí náà, èmi àti òun ní appointment lé mi náà. Kí n ṣe máa pè ẹ́ kí n tó wálé boyfriend mi àbí? Time is everything, you didn't tell me. Okay, no problem. Tell her to excuse us. Tani kò excuse ẹ. Ṣé o fi nǹkan sẹ́nu wá bá mi sọ̀rọ̀ bí mi? Bí ọ̀nà jẹ́ kí n sọ nǹkan fún ẹ̀kọ́ tí ò yẹ ni pé. Èmi ni mo pè kó wá síbí báyìí náà. She came here because I called her. Mi ì here now. Fèyí tó mi wá, I didn't call you. Tó bá mú òkú fẹ́ wá bá mi, wá pè mí lọ́jọ́ mi, má dẹ̀ fún ẹ ní appointment. O sì ń tí mi ò sí fún ẹ lápọ̀ntment tí mi ní kó lọ náà. Stop it! Kí ló mí pé kí n pè é? Má bá mi sọ̀rọ̀ bá yẹn jàre. What do you mean? Kí ló kí n pè é kí n tó máa bọ̀ lé boyfriend mi? Are you okay? Fèyí tó mi o, please mi ìfẹ́ wà lára. Mi ìfẹ́ anything tó lè jẹ́ kí n ní problem in my life. I have a lot of problems in my life already. Jọ máa lọ. Oh, really? Yes. Tó bá ti pọn ẹ máa fi ẹ. Àwọn nǹkan tó mú owó tí o mẹsẹ̀ tó bá ṣàtìfẹ́ fàkó bá sí ẹ lọ́rùn ó ṣe máa ń rí o. Èmi ò lé, ó ṣáà ti kó ṣù wá. Ṣé ṣù ṣáà ní problem tiẹ̀? Iṣu ni. Ọ̀gá, ẹlẹ́yìn máa tètè dé náà. Èmi mo níyàwó mi. Mo mọ bí mo ṣe ń bá sọ̀rọ̀. Mo ṣe ń bá sọ̀rọ̀, a ti gbọ́ ọkọ ìyàwó. Mo dẹ̀ ti gbé ìtumọ̀ jẹ́lé lọ́wọ́. You look stunning today. Really? Yeah. Thank you. But ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀. Okay. What? But Mama wọ nǹkan tó wà revealing báyìí wá síbi iṣẹ́ mọ́. Ṣé nǹkan tí mo wá wà tí wá wà revealing jù? Yeah, it's revealing. Okay o. Yeah, if not, ìyàwó mi máa lé ẹ kúrò níbí o. Adé mi pariwo ìyàwó mi. Kí lè mi?
Anyways, I'm all yours today. But tó bá dalẹ̀ máa lọ lé lọ sùn. There we go again. Tó bá dalẹ̀ máa lọ lé. But now I'm all yours. Jókòó ni. Mo ti ń jowú. Kí ló dé tó máa ń jó? Bí ṣe ní jowú all the time why dem ma praise ẹ ma praise ẹ. Ẹ ṣe bí mi lè lè ṣé mò ń lọ bí kankan. Then no ma praise ẹ wájú mi. Níbo ló fẹ́ ká lọ lẹ́nu? Ibi tó bá ti wù. Kò lérè, owó ṣìnà ò lérè. Kò lérè owó. Má súnmọ́ mi, kí ló dé? Ó fẹ́ choke mi ni, kí ló dé? Ó ń ṣe wèrè lọ láti àárọ̀. Ó wálé lọ́sàn-án, ó ń ṣe drama fúnra ẹ̀, drama king. Ó wá bọ̀ ń sìn, ó ti wò pé àwọn ti mú mùmù sínú ilé. Ó wá ṣe gbé ìbò tí sùn ni. Ṣé tó bá jẹ́ pé wọ́n labi amọ̀, ó máa lójú oorun? What time? Kí ni time sọ ní ọwọ́ ẹ̀ tó ṣe ń bọ̀ nígbà yìí? Ilẹ̀ ò tí ì ṣújú fún ta ni? Fún ẹni tí ò lólùbáwí lé. Ilẹ̀ ò ṣújú fún ẹni tí ò fi èèyàn sílẹ̀. Fún àrùnmádàárò. Fún ẹni tí ò tó ọkọ. Fún ẹni tó ń pè kò ní làákàyè. Because tó bá ní làákàyè ni, ó ò ní fi mí sínú ilé pẹ̀lú condition yìí nínú gbogbo nílé yìí. Lẹ́mìí nìkan kó jẹ má bọ̀, kó jẹ lá ẹnu ẹ. Tó ò ń rò fún bẹ́ẹ̀ fobìnrin, tó ò ń gbá yìí, tó ò jẹ́ sọ fún mi pé ó ń la mí tì látàárọ̀. Ó jẹ nílẹ̀ ò tí ì ṣújú. Ṣó ẹ kó lè lánú sọ̀rọ̀ ṣá? Ó yẹ kó lè lánú sọ̀rọ̀. Okay, I'm trying to. Kí ló ṣe tó ń ṣe báyìí náà? Kí ló ṣe tó ń ṣe bó fẹ́ pa mí ni? Fẹ́ pa mí ni? Ó condition ẹ̀ náà ó dẹ̀ ló tó mọ̀ nítorí Ọlọ́run. Ó fẹ́ ṣe rẹ̀ léṣe. Ìwọ gangan ló fẹ́ pa mí. Báwo ṣe fẹ́ pa ẹ́? Ìwọ gangan ló fẹ́ pa mí. Ìwọ ló fẹ́ pa mí. Ìwọ ni àgbàyà onírùnkìrìn. Ìwọ gangan làgbàyà onírùnkìrìn aṣẹ́wó. Ìwọ gangan ló fẹ́ pa mí. Kọjá tó pa mí, mo máa para mi sí ẹlẹ́rù. Tó bá sọ pé mo fẹ́ hurt mi, I will help you. Màá yàn pẹ́ láti hurt mi dáadáa. Má fọwọ́ kàn mí. Inú bí mi. Don't even touch me. Don't touch me. You love me. Ó lọ látàárọ̀. Wọ́n kọ́ dé tí mo mo bẹ̀rẹ̀ fruit wa. Ó ti rí alátẹnujẹ. Ó ti rí wèrè. Fruit tí ó sì ń lé. Mo ṣàlàyé fún ẹ, mo ní mo ní meeting. Kí ló fẹ́ kí n para mi pẹ̀lú Ọlọ́run? I told her mo tún ní kó jẹ́ kájọ lọ́lọ́run lọ. Kí ló ń ṣe tó ń ṣe báyìí torí Ọlọ́run? Ó ní ìgbòho nǹkan tó ń ṣe yìí. Nǹkan tó ń ṣe fún mi yóò dá. Gbogbo ará àdúgbò sọ máa gbọ́ máa rọ̀ bí àwọn ṣe kàfẹ́. Nǹkan tó ń ṣe fún mi yóò dá o. Ó dá o. Sincerely, o rò pé wọ́n nìkan ló mọ bí tí ṣe. Èmi gan mọ bí tí ṣe wo táṣọ ẹ ṣe ń gbogbo tó bá ṣe dìde lórí obìnrin. Àgbàyà ni ẹ́. Ọlọ́bìnrin wa àgbàyà ni ẹ́. Àgbàyà ni ẹ́. Ìyá Bílí, ṣàmọ́ngó ti tó oṣù kan àbọ̀ tí mo ti ń sọ fún yín pé àwọn senior mi fẹ́ ṣe graduation. Wọ́n dẹ̀ máa ṣọ. Dákun, ṣé ọ̀rọ̀ aṣọ náà lọ fẹ́ sọ? Lọ́wọ́ ara ahùn bẹ́ẹ̀ tí kò ṣubú ní sẹ́nu. Over 2.5. Ọ̀pá mi mẹ́ta mo fẹ́ rà 1-2 dẹ̀ ni. 1-2. Ọ̀dà ọ̀rọ̀ pa mẹ́fà mọ́ ní ìsìn. 1-2. Ẹ ti dúró lẹ́gbẹ̀ẹ́ kan mẹ́. Ẹ̀yìn tí làbọ̀. Àwọn tí mò ń bá gbálẹ̀ ó di ìparí oṣù kan tó fún mi 600 tí mo máa ń gbà. Home score 2 goals. Níbo bí sì bá bàbá rẹ sọ̀rọ̀ náà ń gbọ́ báwọn yóò fi 9 ilẹ̀ yóò fi 3 ilẹ̀. Anybody wọn. Ó jẹ́ 1-2 báwọn. Mo máa sì ti kó 1-2 fún ọtọ ọgbà sọdí. Ìwà bí sì kó aṣọ fún ọ̀rẹ́ mi tí ń ra òwú aṣọ òwú méjì ní sì fún 70 naira kọ́bọ̀ òfin ran. Yóò kò tí ì ṣe wá kan. Bábílíkì. Yamboliki. Ẹ̀ẹ́dà sí ń tà ń sọ. Dáúdà ẹ̀pọ̀ àkàrà ni kí lẹ pè mí sí tí mò ń dá sí. Ọ̀rọ̀ tí ọmọ yín sọ. Ọmọ yín àbọ̀mọ wa kí ni ọmọ yín gbà tó ti rí ìjókòó ẹni tí o bá fẹ́ bẹ̀rẹ̀ sọ tó bá fẹ́ bá mi sọ kó bẹ̀rẹ̀ sọ náà you are my representative in this. Àbí ìtìbò ọ̀dà I invite you to the talk. Mo kò invite yín sọ̀rọ̀ tá à ń sọ. Ọ̀yá mo fẹ̀nu ara rẹ sọ. Àwọn senior mi wọ́n fẹ́ ṣe graduation. Wọ́n dẹ̀ máa ṣọ. Ọ̀pá mẹ́ta dẹ̀ ni mo fẹ́ rà 1-2. Ṣé o sì? Wèrè kò mọ iṣẹ́ ó mọ owó. Ọ̀pá mẹ́ta 1-2. Ṣé wọ́n ká ọmọ yìí kò sínú ni? Àbí bílí kíkọ́ yìí? Ń bá ọmọ yín náà ni. Ń bó lè fẹ́ wọ 3 years. Ṣé ọ̀pọ̀ ni? Mo tún sọ ń dá mi lówó lára. Irọ́
ó yẹ kó lọ mí ni ó fẹ́ wọ 3 years ní ẹ̀jẹ̀ ṣé ìwọ ló ń ṣe graduation. bíi ti bò. èmi tí mo jókòó ìgbọ̀n 3 years ni mo rán yìí. kí ni ìyún. ìyún ni. èmi bá pa mẹ́ta tí ó fi ran gáhùn ṣé kọ́ wá pọ̀ ọ̀pá kan ni kọ́ wọ̀ ni kọ́ wá mọ̀ wọ pọ́ńkélé kiri kí ló fẹ́ fa mẹ́sì fún yín ìfẹ́ rọ́bìsì o ẹ mọ́ bẹ̀rẹ̀ lónìí o ẹ fọmọ lówó. fọláyà bí ẹnu ẹ ò dá fọláyà ẹnu ẹ ò dá fọláyà now this is the final verdict àwọn tó wọ̀ sọ pé wọ́n ṣe graduation tí wọ́n fẹ́ ṣe graduation kì í ṣe àwọn wèrè tí wọ́n gbọ́ láìkẹ́ tí wọ́n máa ń délé report pé ẹ̀sìn ni àwọn bíléèkì ẹ̀bẹ̀ pàmì sí ni àwọn kẹ́mi ẹ̀bẹ̀ pàmì ṣé àwọn kan ló fẹ́ ṣe graduation ìgbà náà bẹ̀rẹ̀ sẹ́nu tí wọ́n graduate. mi bí wọ́n bá ti graduation mímí yẹn náà ló bò ó nà sí graduation. tó ti fẹ́ ṣe báyìí ni. yóò ṣe lẹ́sà. ìyá bíléèkì ẹ̀jẹ̀ jẹ́ ká ẹ má máa bọ̀ ọmọ jẹ́ ẹ má máa bọ̀ ọmọ jẹ́ ní kékeré ọmọ ìtẹ́ ẹ ti ń kọ́ pàtí tẹ́ ẹ fi pàtí kọ́ ọmọ ìkéde ẹ jẹ́ kọjú mọ́ iṣẹ́ mi ò rán iṣẹ́ mo ní kó lọ kọ́ mi ò rán ẹ kó ṣe pàtí èmi kọjá pẹ́rẹ́ǹtì kan tí máa mọ́ ọmọ ní skul tọ́ba lọ́mọ fẹ́ pò ní kindergarten ọmọ ló graduate ọmọ graduation. ó ti yé mi tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe ti yé mi mo mọ tẹ́ ẹ ń ṣe bẹ́ẹ̀ bá lówó ẹ kúkú sọ pé ẹ lówó èwo ni pé wọ́n ń kọ́ ọmọ pàtí àmọ́ tẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe òsì rátámọ́rayọ̀ ẹ wá nǹkan rí mọ́wé rọ́bìsì wọ́ ọmọ ò ní bàbá. ọlọ́run àyàn bàbá mi fún ẹ lágbára ọlọ́run kọ́dún tó parí ọlọ́run àyàn bàbá mi tó ìmọ̀ ìwà ìyá ẹ̀ ti pa mí sáyé èmi náà dẹ̀ wọ́ rẹ̀ because mo àpò kó ayé ló máa ń pè mí mo ti ká ọmọ yín lẹ́nu bẹ́ẹ̀ méjì ọlọ́run ni ò tí ì pa mí sóní tó wà lọ́ mi tó bá fẹ́ wọṣọ tó bá wọnú yàrá kó pa àwọn ẹgbẹ́ ayé o ẹgbẹ́ ọ̀run o ó yẹ lọ sí bàbá mi lọ ẹ jẹ́ kí wọ́n jẹ o ẹ jẹ́ kí wọ́n jẹ tá a bá ti jẹ ìwọ náà máa wọṣọ tó o bá ti lè jẹ ẹsẹ̀ tẹ́sí kan mọ̀ lọ lálejì lọ́kọ̀ ọlọ́run má jẹ́ kọ́ ọmọ yẹn rìn òwò wọlé lálejì lọ́kọ̀ ẹsẹ̀ tẹ́sí kan mọ̀ lọ. ó gbé kásá lórí kọ̀ kásì kásì. yabegi tíye ta mo ń bọ̀ tíye ta. yabegi mi bẹ́ẹ̀ ṣọ. dákun onítorí bú o ngbà tó ń bọ̀ látòjú ọ̀run ọ̀yẹ́ bàbá gidi bàbá jẹ́ Dangote lọ́ba mi lè ṣe alájẹsẹpọ̀ tí mo sì bí ọ fún Dangote ṣé èyí tí mo bí ọ fún yìí ọ̀yàn re. ìyábílẹ̀ mo fẹ́ pẹ́pẹ́ pé o. ìkan náà ṣáá ní gbogbo wọn a kù síbi ìkan jù kan lọ àmọ́ kí lè bá a lè tòrò pẹ̀lẹ́ kùtù la fi ń tolé o. ṣé ìwọ kí n bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ ṣé bó ṣe ń kọ̀yàn nìyẹn ni. yes ẹ jẹ́ ká agree pé èṣù yá mi lò mo lè ṣe nǹkan tí ò yẹ kí n ṣe mo lè ti apologize tí ní kó má bínú severally látìgbà tí mo ti bẹ̀ náà ló ti ń yanrin fọ́rọ́gùn ìfẹ́ mi mọ́ gbogbo wa tí fèyí tó mi wò ń wù yìí ó ń jẹ́ kí n mọ̀ bí ìgbà tó jẹ́ pé ìranù òun ṣe ni kẹ́dẹ̀ máa wò ẹ má jẹ́ kí n parọ́ tán ẹ̀yin méjèèjì ṣe rí fèyí tó mi wò tẹ́ wò yìí òun ní ìfẹ́ ayé mi òun ní love mi òun lẹ́ni bí ọkàn mi you know all this you know mo dẹ̀ ní plans fún kò tẹ́ ń ṣe pé mo ní plans fún òun gbogbo fúnra rẹ̀ mọ̀ pé mo ní plans fún un má jẹ́ kí ṣùgbọ́n àárín mi àti please come on back I love you ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ bá mi bá sọ̀rọ̀. ẹ̀yin náà la ṣe máa bẹ̀ ẹ rí pé mi fúnra mi mò ń bẹ̀ yín ni ipe kẹ má bínú at least ẹ fi lè máa lọ tẹ̀ ń padà wá tẹ̀ wá ń bẹ̀. ìfẹ́ ni I love her. èmi gan mọ̀ pé ìfẹ́ ni bí ìfẹ́ ṣe máa ń ṣèyàn nìyẹn ṣe ti gbọ́ ẹ má bínú ẹ dẹ̀ máa wò ṣẹ́rí ẹni tá a nà òun lára ń ta ó sì ń bínú ni tó bá yẹ pé mi gan ni má ṣe ju báyìí lọ because èmi tó ṣe jẹ́ pé onínú fùfù ni mi máa bínú ju báyìí lọ bọ́ ẹ má wọrí àbàsọ àbí àbàsọ̀rọ̀ tí náà ló máa ṣe kò síbi tó ń lọ èyí tẹ́tẹ́ sọ pé ẹ ní a lot of plan fún yín. ọmọ fèyí tó mi wò yìí ní ṣe ní gbogbo nǹkan tẹ̀ ń sọ I agree yes nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ṣé gbogbo ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ fún mi yìí tẹ́ ní ẹ máa bá sọ̀rọ̀ kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe bó ṣe wà yìí láti ìgbà tí o ti bá mi sọ̀rọ̀ tó ti sọ pé ká break up ọkàn mi ga sókè ni gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ jẹ́ ká jọ sọ àbí kó dẹ̀ fún mi lésì kó máa tẹ̀lé mi lọlé I need you back in my life. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo nǹkan tá a bá fẹ́ bá a sọ náà kò ń ṣojú yín la ṣe máa sọ gbogbo ẹ̀ so ẹ máa lọ david la máa bá a sọ̀rọ̀ ṣé bọ́ọ̀rẹ́ wa nájọ́ máa sun bí mojú ni so ẹ̀yin ẹ máa lọ a máa bá a sọ̀rọ̀ á lè sọ gbé lójú yín. ẹ má wọrí. kí máa lọ òun lè jú bá mi sọ̀rọ̀. èmi ṣàárín ẹ̀rìn tóun bá ń lè dé èmi rẹ́rìn ẹ má wọrí á bá a sọ̀rọ̀. èyí sún wọ̀n jù yẹn ìkan náà ṣáá ní gbogbo wọn a kù síbi ìkan jù. kí ni kí n ṣe é sí. kí ni
fẹ́ sọ. Ní ọgbọ́n ilé náà, mo tó lò dá lẹ́nu tó kàn sọ̀tọ̀ tó ń wí kátàkátà yẹn. Ilé náà ṣé wọ́n rí sáì pé good man ni bọ̀bọ̀ yẹn ṣó jọ ọkùnrin gidi lójú yẹn. Òun fi ní plan ẹni gidi kí ni? Wọ́n lọ́kùnrin mi náà kí ló ṣẹlẹ̀? Èmi ò support kó tẹ̀lé o. Ó lọ bá wọn sọ̀rọ̀ wọn sọ kátàkátà ó ká mi pẹ̀lú kíní kan wọn ni like you don't understand. Àbí? Èmi ò fi ìpò yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. The reason is this guy has been coming back. Ó ń padà wá bẹ̀bẹ̀ èèyàn tó bá ṣe nǹkan tí ò dáa fún yàn tó bá mú ọ̀nà bí tó ti ṣe nǹkan tí ò dáa tó wá bẹ̀bẹ̀ I think it's not a big deal. And again tó bá fi sílẹ̀ ẹ̀sìn tó lọ bẹ́ẹ̀ lómi jọ́ torí ọ̀nà ṣé o mọ́rú ọkùnrin tó tún fẹ́ pàdé ni. Don't let it be like fire to frying pan. Well, to me, I just feel you should forgive him. Ó ṣàgbọ́n òun ní plan fún ẹ àmọ́ bí ẹni tó máa gbọ́rẹ̀ wa lọ sí bí Amẹ́ríkà tó máa gbé fò káàkiri tó máa jẹ́ kó enjoy life ẹ̀. Ní ìsìta bá ti ní kó fi sílẹ̀ gbogbo plan yẹn báwo ló yẹ fẹ́ come through. Hey, I just feel you should forgive him. Oh, that's my own. Forgive what you need to say now. Ó ní kó forgive kí ló dé gbogbo tó dúró síbi kan ní obìnrin ọkùnrin ọ̀la kí ló dé náà. Ọkọ̀ tó fẹ́ fọ́ ni wà nìyẹn. Change. Ọlá, kí ló ń ṣe pẹ̀lú fóònù? Kí ni fóònù mi ṣe lọ́wọ́ ẹ̀? Kí ni gbogbo eléyìí náà? Kí ló ń tún fóònù mi fún? Jọ clear tó fi clear gbogbo message. Ó tún fi message sí disappearing message. What's that supposed to mean? Kí ló kún ẹ pẹ̀lú nǹkan tí mo fi fóònù mi ṣe? Òun wá wà láò. Ṣé bẹ́ẹ̀ mi ṣe máa mú fóònù ti ẹnìyẹn ni? Ìgbà tó ti fi password sí gbogbo app ẹ̀, clear tó tún clear chat. Ọlá, mo ń sọ fún ẹ. Èmi ló fẹ́. Tó bá fẹ́ ní peace of mind, you have no business with who I'm chatting with or not. Kí ló ń ṣe now? Mo sọ fún ẹ, you need to trust me. How else do I make you trust me? Kí ló kún ẹ pẹ̀lú ẹni tí mo bá ṣe ṣé òun wọlé kó máa rí ni? Ẹ̀kẹ́ o, ẹ wá delete chat ẹ ṣáà ṣe gbogbo ẹ̀. Ẹ̀fẹ̀ ká mọ ètò pé weekend a máa wà nílé. Mo rò pé tí ẹ ti máa change password ẹni. Jọ kí ló dé tó ní ojú tó ń wá ìrọ̀jú káàkiri náà? Bẹ́ẹ̀ mo ti use mojú. Ṣó fẹ́ pa mí ni? Kí ni problem ẹ náà? Ó dẹ̀ ń gbé mi lẹ́mìí gbóná all the time. Wọ́n ní wọ́n kọ́ lóyún ni. What's your problem? See, mo ń wọ̀n ẹ o. Tó bá mú ọwọ́ rẹ̀ tó fi tì mí jáde, ìwọ ló mọ̀. Ọjọ́ gbogbo òkèlè, ọjọ́ kan pé olóhùn, ilẹ̀ amóbẹ́ńjọ́ kan, clear chat, wọn bá bí èèyàn márùn-ún sọ̀rọ̀, business, send file. Báyìí ní kẹlẹ̀ sẹ́ndé tí rí dìde. Wọ́n change password ẹ̀, màá tún mọ̀. Èmi àti ẹ 5 and 6. 5 gan jìnnà sí 6. Ṣáàní gbogbo wọn, a kù síbi kan jù kan lọ. Àmọ́ kí lè bá a lè tòrò pẹ́. Ẹ̀rọ àpọ̀jù máa ń bá ìsọ̀ ni. Tí o bá fẹ́ kú kó kú tààrà, tí o bá dé ní kúkú kó fi kú lẹ̀. Tí ikú bá máa pààyàn láyé pé wọ́n sọ pé mágùn pààyàn. Kò yẹ kó jẹ́ mágùn pé èèyàn kó mágùn lára bóyá ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta kó jẹ́ single lady tí gbogbo everything sì tó dún dáadáa ẹ wo game tẹ̀ play ẹ wo game yìí. Bó dẹ̀ ń sọ fún yín mo ní game lè wá ó lè wá o ẹ fowó dáadáa sí òun lẹ mú wọn ṣe ẹ sọ di advert àwọn kan ní ṣé kíní mọ̀ ni ẹ mọ́wọ́ kékeré ẹ fi sí ẹ wo tó ṣẹlẹ̀ ẹ wá ń jẹ 2.5 ṣé kí ni 2.5 ẹ sọ fún mi lọ́jọ́. wẹ́rẹ́wẹ́rẹ́ ó tẹ̀lé lọ. Bẹ́ẹ̀ ni lẹ́kùn jẹ́lé. 3.5 5,000 10,000 èmi wà òkè pẹ̀lú ẹ̀. èmi wà òkè o pẹ̀lú 2.5. tí a bá wá fowó ńlá sí tó bá kọ́ọ̀tì nǹkan. Iṣan méjì kọ́ọ̀tì ni èèyàn kú ní ẹ̀ tí wọ́n bá fẹ́ kú sẹ́ ògbọ́n kan ni wọ́n sọ tí wọ́n bá fẹ́ kú kó mọ kú tó máa pa èmi ò láìpẹ́ kan sọ pé kí ló pa nǹkan sọ pé ọ̀kadà kọ́ pa nǹkan ni máa wà kí ọ̀ bọ́ sẹ́nu tírélà kó gbà irú gẹ́mi yẹn kẹ́ fún ńlá sí gbà yíjẹ tó bá máa bá kí n sọ tẹ kó balẹ̀ gbà. pé kéèyàn ó yìn. ẹ na àkáǹtì onísìn máa wá ṣe tó lóhùn tó yẹ kó gbìgbìgbìgbì. kẹ mọ wo kíní wá sí mi lọ́kàn ó rò bí kí n mọ náàkì ńlá láti ṣùgbọ́n gbogbo nǹkan tèmi ni pé tí bá fẹ́ hùwà kan mọ̀ wọ́n fẹ́ gba advice lọ́wọ́ èèyàn tí bá ti rẹ́ni tèmi lẹ́yìn èmi ń lọ ni o. mo ti ẹ lẹ́yìn gbogbo tá a fi jẹ 5,000 yìí ká ní pé èèyàn bá mú owó gidi téèyàn fi yìn pa sọ́nà ẹ̀ dáwà ó lè jẹ́ 500 million láwà báyìí. èmi ọmọ yìí o. dáàbò àmì kilos la máa wà. Ọlọ́run a máa jẹ púpọ̀ ayé. tàbí Radisson blue. tàbí 411 àbí. ìtẹ̀sán lèmi ó ṣiṣẹ́ lórí ẹ̀.
Ní máa yẹ tán ni báyìí. Agama. Owó tó yọ ẹjọ́ kò bá tán. Agama Lisa. Wẹ́n kò ń gbé. Adarí kan. Ṣé ẹ rí wa gbà tẹ̀ wọlé ẹ̀ mọ̀ fáwọn àjọkọ̀ sọ̀rọ̀ àbí ó mọ̀ pé ojú à ń kọ́ sí to green people. Like me understand it. Kakin fún kíni. Ṣé ibi fà jẹ́ lẹ́yìn ni? Mi ní bá tó yìí. Bó ṣe máa ń ṣe nìyẹn. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ọlọ́run alágbára ó lọ sí. Ṣé bí ẹ kó mọ̀ wá tí bá kó ronú? Ìwọ ní èjì ẹ̀ tó yẹ kán mú ẹ wọ VIP kó máa gba olòṣì ìwèrè ìwọ aṣọ ìwọ aṣọ òjò náà rùn ó mú ẹ bọ̀ ń bí ìgbà ẹ̀fẹ́ gbà ṣẹ́ ó fẹ́ pa ẹ́ lójú ẹ̀ ó dẹ̀ gba ọ̀bẹ ó mú ẹ wá gba ọ̀bẹ lójú ẹ̀ ó mú ẹ lọ slap you just die for nothing. Bàbá Bílíkì mi ì lẹ́bẹ̀ẹ́ ṣe bá àwọn kọ́sítọ́mà mi sọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ ṣe wá síbẹ̀ náà làwọn náà wá síbí báyìí náà. Máa train àwọn kọ́sọ́mà ẹ̀ kọ́ máa respect àwọn èèyàn tó bá bá ń bí. Ìdán. Bó ṣe wà yìí. Nǹkan tí mo lè bá ẹ fà wá. Ace. Bàbá kílọ̀ gbẹ̀rẹ̀ Ace. Èmi ni ẹ. Ó máa tẹ́ o. Ìjẹ́ ìfarabalẹ̀ o. Wèrè Àjọwọ́ ló ń bọ̀ yẹn. Ẹ̀bọ́n mi sọ̀rọ̀ èmi ni ẹ manager. Tani manager? Èmi ni ẹ. Èmi lọ kọ ní nǹkan ní manager. Ṣé o wà ókè ṣá? Ó máa tẹ́ o. Ó máa tẹ́ gan seriously máa tẹ́. Èmi ló sọ ìbò bí àpàdà fún ilé olóko. Èmi ni ìfìjáfù. Ó máa tẹ́ o. Èmi ni ìfìjáfù. Owó ṣìnà ò lérè. Bẹ́ẹ̀bílì Bẹ́ẹ̀bílì èwo lórí ibú kí ni gbogbo rádàràdé lé bẹ́bí bá bá tiẹ̀ sùn nínú kẹsùn lẹ́ẹ̀lẹ́ àbí kẹsùn lórí sísí síta kí ni gbogbo eléyìí bẹ́ẹ̀ ṣe mọ sílẹ̀ ń ta tẹ́tí kí ni Bẹ́ẹ̀bílì ṣé ẹ̀ ń fìdí èwo lórí ibú gan mọ̀dẹ́rà Chelsea ó nà bákà Chelsea nà bákà. Chelsea nà bákà bíi tìbò. Chelsea fẹ́ nà bákà. Kí ni? Wèrè fẹ́ bà tíkẹ́ẹ̀tì mi jẹ́. Ta ló bà tíkẹ́ẹ̀tì jẹ́? Àlàníṣà Chelsea tó bá fi nà àwọn tó fẹ́ nà yẹn ìyá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀. Bábílì Chelsea sóríire báyìí. Kí ni bẹ́ẹ̀ fọ ire ṣe. Ṣé sóríire báyìí ṣé ń tẹ̀ ń ṣe fẹ́mi àtọmọ sọ́dà? Ẹ̀dẹ́ ẹ̀yọba kan ọ̀tọ̀ ní tẹ́tẹ́tẹ́ta ọ̀tọ̀ ní ká ìfowómọtí sí àwọn tí ń ṣe sìnàgọ́ sí wọn ò pè báyìí. Kí ni gbogbo orí ibú tẹ̀ ń ṣe oríṣiríṣi ọkùnrin lọ́lọ́mọ dà sáyé bílí mo gbàdúrà ẹ̀kọ́ ọmọ gbégbó eléegun bíi tèmi báyìí àbí ṣé ò rí bàbá rẹ gbogbo ẹrù ní bùtì dírò gógóró yìí. Wọ́n ti fowó lẹ́gùn ká lè jẹun ẹbí tán máa mutí. Bẹ́ẹ̀ni tiẹ̀ ó ti jẹ tó máa jọ oúnjẹ ni nǹkan méjì ló like oúnjẹ pàtí méjèèjì wáyé ń tawó fún wọnú ara wọn ìyá ẹ̀ náà oúnjẹ rẹ̀ jẹ tó fi rí báyìí sórí ìyá Bílíkì kọ́lọ̀ kó ṣàánú fún wa bó ṣe rí gan bí mo ṣe pàdé ẹ̀kọ́ ni ká nígbà tí mo pàdé ká nígbà tí ń bá a lọ ní nǹkan àti bẹ́tà jù báyìí lọ. Bíi ti bò. Bó ṣe òun block eré you are blocking progress ṣáṣọ ẹ kí ìgbà tí à ń dúró lẹ́nu post báyìí ṣebí kípa àti ẹ̀dùn báyìí bọ́ọ̀lù àgbà bọ́ọ̀lù àgbà tòró sí ẹ eré òtí ẹ̀ eré kankan gba eré ògbàgbà kò gbọ̀ tún ò jẹ́ kí eré gba tòró sí ọjà kan ọkàn block gbogbo eré fún mi. Ó ti dà bẹ́ẹ̀. Mo mọ̀ pé bọ́dí sẹ́ẹ̀mù lẹ́ gbogbo rẹ̀ náà bọ́dí sẹ́ẹ̀mù náà lẹ́ dà sí. Ẹ mọ tí ẹ sì ń ta tẹ́tẹ́ ìbànújẹ́ méjì níbẹ̀ lára yín bó bá jẹ́ tẹ́tẹ́ nìkan lẹ̀ ń ta tẹ́ ìfowó jẹ́ lẹ̀lẹ́gbẹ̀ ká mọ̀ pé yàn bẹ́ẹ̀ bá ta tẹ́tẹ́ tán ẹ̀ kúkú jẹrí náà bẹ́ẹ̀ bá ta tẹ́tẹ́ tán ẹ̀ tún lọ lé ọtí ẹ̀ yóò bá kán kọ́bọ̀ owó oúnjẹ ẹ̀ fi lẹ̀ ṣẹ́rẹ́ṣẹ́rẹ́ wọn àlà ń ṣe Bábílì sáyẹ́ǹsì lẹ̀ ń ṣe yìí. Sórí bó ṣe wà bí mo ṣe wà mo ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni àyè tó dá mi sí mo dúpẹ́ Ọlọ́run àyè tí mo wáyé ìwọ ló gbé mi débẹ̀ o. àyè tẹ́tẹ́. Ká ní mo lọ mú sínà mọ́ ni tìyàn àtẹ̀ta torí tí n bá fi lè mú sínà mọ́ réètì tí mo fi mu tíì mo mọ̀ pé tí mo bá fi láìkò obìnrin bẹ́ẹ̀ ilé fẹ́yàwó kọjá 2, 3, 4, 5, 6 mẹ́fà ní màá ṣe. ẹ wá kóbìnrin kan tí kò ṣẹ́jú tẹ̀sí. tírísọ̀m wọ́n wá ronú burúkú ìdè ṣé kí wọ́n wá kú báyìí nísìn kí àwọn èèyàn wá ronú dé pé bàbá Bílíkì o nígbà tẹ́ ti jáde láyé o àwọn ìyàwó wọn akọmọ wa àwọn ọmọ kéékèèké tí ìyá máa ti jẹun orí ọmọ mi akéré ìkùsà wà lórí mi báyìí tẹ́lẹ̀ pé mi ò ní tọ́jú wọn mo ṣàkàndúró náà mo gba kámú lẹ́yìn tẹ́tẹ́ ọtí nìkan lẹ́yìn ọtí mi ò ní nǹkan kan mi ó fẹ́ kí n lọ ṣe ìṣìnà ó fẹ́ lé mi. ẹ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ títọ́ sí rẹ̀ ni. ike tó ké náà tó ń gba ẹkún sun lọ́wọ́ ìyá yín tẹ́ bá fi ń ṣe lead and vocal lead and chorus tẹ́ ń sunkún. ń bá yín lọ bẹ́ẹ̀ ṣe wà yìí yín wò bẹ́ẹ̀ ṣe sórí rẹ̀ pẹ̀lú tẹ́tẹ́tẹ́. olùsí tó wọ gán cultural group olùsí
pé mo ti pàdé Abiliki ẹ̀dùn ni ṣé nǹkan kan ṣe mí ni àbí mò ń ṣe nǹkan mo ń mutí mò ń ta tẹ́tẹ́ the two is not bad nǹkan kan ṣáà lè máa ṣáàṣe ọlọ́run má jà kúkú mi má jà kúkú náà má jà kúkú mọ́tò afẹ́lọ́sùn má jà tójú ohun dojú okú one day something will kill a man something must kill a man tẹ́tẹ́ dáná yes anybody tó bá jẹ́ Ìjẹ̀bú ọmọ Ìjẹ̀bú Ṣàgámù Àgbọ̀wá tó bá ń ta Ìjẹ̀bú kò fẹ́ kí family house wọn kó parun ni yes mo dẹ̀ mú bẹ́ẹ̀ Naija máa ń ta Ìjẹ̀bú náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí ẹ̀dùn báwo mo èdè ìbàyìí mo fi 3 sálẹ̀ it's a 6x6 bed mo bọ́ sórí single cell ta ló gbé mi débi ṣọ́ọ̀fọ̀ tí ṣe mi ta ló yẹ ṣọ́ọ̀fọ̀ tí ṣe mi ṣẹ́ẹ̀sì ọmọ mi ẹ jẹ́ àpàdà síta ni. kò lérè owó ṣìnà ò lérè kò lérè owó ṣìnà ò lérè o tọ̀hún sàn jù èyí sùn wọ̀n jù yẹ ìkọ́ náà ṣá ní gbogbo wọn àkùsí bí but they're busy. Actually, kò ń ṣe torí títí ẹ̀ ni mo ṣe wá, but tí má ṣe tán mo ṣe lè rí. Okay ma, kò sí problem ma. Ẹ jọ̀ọ́ ta ló ń jẹ́ gbọ́ tèmi? Yes ma, èmi ni ma. Ṣé kò sí ma? Kó má bàa sí gangan ni. My eyes are on you. Kí ni mo ṣe ma? Torí ẹ̀ ni mo ṣe wá mọ̀ ni. Mo fẹ́ kó limit conversation ìwà àtọkọ mi. Gbogbo kòríkẹrẹ yín méjèèjì ni mo notice. Please. Yes ma, bóyá nǹkan tọkàn yín sọ fún yín àti mi ò understand. Kò sí nǹkan láàrin mi àtọ̀gá o. Ojú ọ̀gá sọmọṣẹ́ lọ. Kí ni fọkọ yín ṣe? Really? Yes ma. Kí ni mò ń béèrè kí ló ń dáhùn? Wọ́n lẹ́lẹ́fọ̀ọ́ ó lẹ́fọ̀ọ́ òun ò kí ń ṣe tẹ̀tẹ̀. Kí ni mo bí ẹ́ kí ló dá mi lóhùn? Èmi ò sọ wípé kankan wà láàrin yín, but ó máa dá kí nǹkan kan má wà láàrin yín. Ó tiẹ̀ lè fẹ́ ọkọ mi ìgbà tí ò ṣe páyé ò fẹ́ rọgbọ. Yes ma. Ẹ má ṣe pé fún mi, yan kan ló gbé mi náà mà. Bó tèmi, stop now. Akílẹ̀ tó máa sọ̀rọ̀ sí madam bẹ́yìn. Madam ẹ má bínú, ẹ jù. Ẹ má. Out. Tẹ́lẹ̀. Yes sir. Ẹ bá jẹ́ kó fún mi lésì. Èmi ò mọ̀ pọ̀ Yọ̀mẹ̀sì ni ẹ̀ ni mo wá gbé wá lóní tútù fún ẹ. Omi èsì tèmi gan orí iná ló wà. Afàìfẹ́ bùjú ẹ. Ọmọ gidi kan ni mo pè ẹ́ tẹ́lẹ̀ ni mo ṣe wá bá ẹ sọ lóhùn rẹ̀. Ṣé fẹ́ gbọ́? Nǹkan kan ò gbọdọ̀ sí láàrin ìwà àtọkọ mi. Because asọ́nsìn yìí ò fẹ́ ká sọ̀rọ̀. Ẹ jẹ́ máa fi vanish me sọ̀rọ̀ ní Instagram. Ẹ máa sọ̀rọ̀ ní Snapchat. Do you think I'm daft? Ṣárúgbó ṣogeri? Ṣé mi ò fìgbà kọ́kọ́ wà níta rí tẹ́mi náà ṣe títí rí? Ọ̀rọ̀ pọ́pọ̀ nu ni mí àbí? Wo tí nǹkan bá wà kò jẹ́ kó stop. Tí ò bá sí kó má wulẹ̀ sí rárá. Àìjẹ́bẹ̀ tí ò bá jáwọ́ ó máa jásẹ̀. Ẹ má bínú ma, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má bínú. Bọ́tẹ̀mí or whatever you're called, my eyes are on you. Tí ò bá jáwọ́ ó máa jásẹ̀. Nuisance bó tó yẹ rí. Àdàràdà kò tiẹ̀ fine. Ìwọ lọ, fún embarrassment wo lílé? Dọ́ọ̀dẹ̀ mi tábà ní sọ́kẹ́ ló ń bó tó lù wá láwọn pé kò possible kíyàn fi òdìdí ilé ẹlẹ́ kó wá débí báyìí ojú wa ló mọ̀ nígbà ìṣọ́pọ̀ ọmọ wọn ni ọmọ wọn náà. Ẹ ṣé mo wá ń fọ̀ gàní torí àwí tán kọ̀gbà zibu ṣé mo ń fọ̀ gàní. Ó ṣe pé olówó abéèrè ó ṣe pé olùkọ́ ló máa bá sọ̀rọ̀. Dọ́ọ̀dẹ̀ mi kẹ̀lẹ́ jẹ́jẹ́ ó nígbà tí bá yàwó ga sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ibi tí yẹn bá ti ń jẹ ìyẹn kí n bá bẹ̀ jẹ́ ẹ̀. Ṣé mo bú wọn àbí ṣé mo sọ̀rọ̀ sí wọn àbí nígbà táwọn ọmọ mi tó ń ṣépè fún mi kí ló tó lè sọ̀rọ̀ ń gbà yẹn. Ṣé ẹ kó máa báyàwó ọ̀gá sọ̀rọ̀ ẹni àbúṣe rẹ̀? Àtútù kò yòrì ṣọ́gbẹ́ mi sọ̀rọ̀ kí n tiẹ̀ kí ló kan náà tó wà nílẹ̀ Kọ́ sọ̀rọ̀ sí kọ́ ṣépè fún mi kí má sọ̀rọ̀ kọ́ lórí mi. Bọ́dẹ̀ ṣé wàá láti fi ńlá ṣé ó rí dáadé rẹ̀. kò lérè owó ṣìnà ò lérè kò lérè owó ṣìnà ò lérè o tọ̀hún sàn jù èyí sùn wọ̀n jù yẹ. I'm sorry mo mọ̀ pé nǹkan tó ṣe dùn ẹ̀ bọ̀ má bínú
If you were in her shoes, it's possible you do more. Nǹkan tó ṣe yàn dáná wà very embarrassing. Ó yẹ sọ̀rọ̀ sí mi lójú àwọn èèyàn, ó bu àwọn staff wa bó ṣe ń wò mí. At least tó bá fẹ́ sọ̀rọ̀ sí mi, mi ò ní problem. Mo pé ìyàwó ọ̀gá ni wọ́n á pè mí lọ sí nǹkan kó sọ̀rọ̀ sí mi, mi ò ní mind if everybody ṣe wá wò mí. That's so bad. Má bínú. Ṣé mo pé oníkálukú ní bó ṣe máa ń react sí nǹkan? Má bínú. Ṣó ti bọ̀? And I promise this will never happen again. Okay, ó tún ṣì máa kún pẹ̀lú bó ṣe ṣe. Okay, ṣé mo pé tẹ́lómi kan bá ní interest pẹ̀lú ọ̀tọ̀ wá wò lẹ́nu? Ó lè láti bẹ̀ kó develop interest fún ẹ. Yeah, because nǹkan tó ṣe yẹn ló máa ń fún obìnrin mi ní chance láti jẹ́ pé ó máa jẹ́ kí ọkọ ẹ̀ máa ní affairs níta because nǹkan tí wọ́n bí òun ṣe àbóṣe tọ́dẹ̀ wà tó wá ń bá mi jà tó wá ń sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn kò jẹ́ kó ṣe bẹ́ẹ̀ yẹn náà. Mo máa bẹ̀ náà ni. Má bínú. Now, ọ̀rọ̀ tó sọ yín sí takes me to this discussion I've been meaning to have with you. And what's that? I know you're very smart. Ó dẹ̀ lè máa fi pé bí a kì í má bàa. Okay, ó tún ṣì máa kún pẹ̀lú bó ṣe ṣe. Okay, ṣé mo pé tẹ́lómi kan bá ní interest pẹ̀lú ọ̀tọ̀ wá wò lẹ́nu? Ó lè láti bẹ̀ kó develop interest fún ẹ. Yeah, because nǹkan tó ṣe yẹn ló máa ń fún obìnrin mi ní chance láti jẹ́ pé ó máa jẹ́ kí ọkọ ẹ̀ máa ní affairs níta because nǹkan tí wọ́n bí òun ṣe àbóṣe tọ́dẹ̀ wà tó wá ń bá mi jà tó wá ń sọ̀rọ̀ sí mi bẹ́ẹ̀ yẹn kò jẹ́ kó ṣe bẹ́ẹ̀ yẹn náà. Mo máa bẹ̀ náà ni. Má bínú. Now, ọ̀rọ̀ tó sọ yín sí takes me to this discussion I've been meaning to have with you. And what's that? I know you're very smart. Ó dẹ̀ lè máa fi pé bí a kì í má bàa jealous or something ló ṣe ń try láti hide ẹni tó ń fẹ́ fún mi. And maybe torí pé ìwọ náà ò kí n láì kí n máa mention ìyàwó mi tá a bá ń sọ̀rọ̀. So, who is this guy? Láfimíhàn, are you for real? Okay, John. As in, mo kọ́kọ́ rò pé bí àwọn ṣeré lọ ni bọ̀ mo ti rí pé ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ yìí ó take it serious ó mean nǹkan tó ń sọ. Let me ask you a question. Ever since that ìjọ máa ń wà pọ̀, I've for once rí fóònù yìí kó ríngì rí pé bí àmọ́ máa hide call àbí kẹ́ mo fẹ́ receive call mi ò lè sọ̀rọ̀ dáadáa. I have no one except you. Ìwọ nìkan ni mo ní now. Can you stop joking? Ó ń ṣeré ni. Look, I know you to be a very smart girl. O lè máa wò pé bí No, I'm not joking. I mean it. Mo mean nǹkan tí mo sọ now. You are the only one I'm seeing. You are the only one I have in my life. Mi ò lẹ́ni mọ̀. Mi lẹ́lò mi. Kí ló ń sọ yìí? Yes, just you alone. I'm the only one you're seeing. Yes. Gbọ́ tèmi, farabalẹ̀ o. Jẹ́ kí ọ̀rọ̀ èmi àti ẹ yéra wa o. Ó mọ̀ pé mo níyàwó. And ìyàwó mi bó ṣe ń rí yẹn mi ò fi ṣeré o. I love my wife so much. Mi ò dẹ̀ lè fẹ́ ìyàwó lé. Yes. Fine. We're having fun. I like you so much. I enjoy what we share. But then, I told you, tó bá ti tó àsìkò tó bá fẹ́ marry, let me know. I will excuse you, let you go. And if you want this to continue, the choice is yours. That's what you have in mind. Kò ṣe nǹkan tèmi ní mind nìyẹn. Fine, I know you're married. Momo, o ti marry kó tó wá kọ́ ní sí mi lóde èmi náà mo gbà fún ẹ. It's all good and fine. But you are the only one I'm seeing. And I have feelings for you. Mi ò lè love ọkùnrin mi except you. But tó mọ̀ pé ó ti pínyàwó sílé love ìyàwó ẹ̀ òpá àti má wà bá mi ò bá má súnmọ́ mi rárá. But in bá lè sound by now, òun ṣọmọdé náà, you're a big girl. Òun ṣọmọdé náà yẹ kó yẹ náà mo sọ fẹ́ ká tó bẹ̀rẹ̀ nǹkan tí wọ́n gbọ́n dẹ̀ money. Fine, we have something, we're sharing stuff and I like your vibe, I love everything. But then I love my wife. Mi ò lè fi ìyàwó mi lẹ̀. Then why are you having an affair with me? It's just fun. Don't say that, Mama son. You don't have to say that. Just for kidding. Just calm down. Just calm down. Oh, mo kò gbọ́dọ̀ ní láti wá sọ́dọ̀ mi. Calm down. Ìṣòro àpariwo tó ti yẹ. I know how you feel. Yeah. Pẹ̀lẹ́, má bá mú dálẹ̀ ìjẹ́ náà. Mo ti lo nǹkan o, èmi àti ẹ ṣì máa wọ yàrá o. You just go alone. I'm not going. Oh, come touch it, come see her. Fimile, lọ bá ń lé. Kò lérè, owó ṣìnà ò lérè. Kò lérè, owó ṣìnà ò lérè. O lè
lè dájọ́ mọ́ èèyàn máa ń struggle dájọ́ ni ṣé wọn pé tó bá dájọ́ yẹn tó bá kówó yẹn máa dàbẹ́ nípò ṣògùn owó ni ó kì í ṣe ó fẹ́ sọ fún pé bí màá tọkọ mi ṣe ní ṣọ́ọ̀bù yìí ń ṣe àdájọ́ ọmọ ìyá àjọ la fi ń gbéra. wọ́n ti sú mi àwọn mága máa kó wá àwọn típà alárùdálẹ̀. mo tẹ trust ẹ náà fún yẹn náà ọ̀rẹ́ mi ò mọ ẹ̀yìn mo trust ẹ tó bá jẹ́ yẹn ni. ó pẹ́ o géèmù yẹn ti padà wá ṣá lọ́dún. tíkẹ́tì ẹ jábọ́. ó jábọ́ ṣèbí mo ti sọ fún ilé ayé yìí 50-50 ni èèyàn máa take risk ní òun ó ti padà jábọ́. tíkẹ́tì ẹ jábọ́. wàláì ó sọ́ta. jábọ́. ọpẹ́ ni lórí tó ọ̀tá. idán. bóun ti bẹ. bóun lójú ọjà. kò tiẹ̀ yé mi tán àwọn ti wá 70 minutes. 70 kí ló gbé. over two kí ló ń gbá báyìí. ọmọ mi kan ń gbọ́n wọ́n ń gbá wọn orí burúkú tó ṣe àtẹnu wọn látara. wọ́n ti kọ́ wa. wọ́n ó máa wọ́n. ọjọ́ ìwọ ti gbá wa. ṣó wá rí. ó wá rí. wọ́n á mọ̀ score márùn-ún. 70 ọjọ́ ṣì wà. wọ́n á mọ̀ score márùn-ún ní 75 gangan ni góò mọ̀ bẹ̀rẹ̀. ẹjí bá ta tíkẹ́ẹ̀tì dáadáa. ọwọ́ mi jẹ́ gbọ́n kí ló ń ṣe. nígbà tí tension wà lára mi. kò sí 70 wọ́n á bẹ̀rẹ̀ sí ní score. ṣó máa wá gan báyìí. ó máa wá 70 ọjọ́ ṣì wà. yọ wà àtẹ̀gbẹ́lábà. gbé lọ kọ́nà kìkì tó ọwọ́ rẹ̀ gbére. tóun àti bàyá mi bá ti pàdé ara wọn wọ́n máa ń da góòlẹ̀. wọ́n máa ń da góòlẹ̀. bá yọ dìbò ní. kí ló tó ń fa sọ́wọ́ time báyìí kí ló tó ń yí time. kí ló ṣẹlẹ̀. gbèrè ló ń yí time. wọ́n ti wọ nísinsìnyí ká gbé fóònù ká dùgbà wọ́n ti wọ 90 minutes. ẹyọ kí ni discuss. olè burúkú wà yẹn lọ́nà sí yẹn. wọ́n lójú how many minutes lọ́ fọ́n sí. 5 minutes. tíkẹ́ẹ̀tì ọjọ́ wà lórí ọgbọ́n. àsìkò yẹn gangan ni. ìjọ kan. wọ́n lè score. score ni ṣe pé wọ́n lè. ìjọ kan mo gbé Mönchengladbach àti Bayern Munich tó wọ́n ti dé plus 92. Bayern Munich sí score méjì Mönchengladbach náà sọ fún ọmọ ṣẹlẹ̀ dáadáa. ẹ kí ló dé. ẹ refresh ẹ má dorí géèmù irú. kí ló ṣẹlẹ̀. ó lè kó fún ìyẹn hàn. bóyá kẹfà wọn ò kẹfà wọn ò wí wá. wọ́n ti gbà tán. wọ́n gbà tán nìkan. bọ́ọ̀lù. wọ́n ti gbà tán báyìí. wọ́n ti gbà tán. wọ́n wò náà gbà tán. mo ṣàtúnbẹ̀ bá gbé bẹ́rẹ̀ sí. wọ́n ti gbà tán. ó kọ ìṣòro gan-an kọ báyìí. kí ló kọ́. tó bá kọ ft kí ló mi. Futenu. kí ni jẹ́ fute. bọ́ọ̀ ti parí full time. wọ́n ti gbà tán. a ṣe máa ṣe full time nígbà ọ̀nà máa ṣe full time bẹ́ẹ̀. ṣé tó máa ṣe ìgbà ọ̀nà fẹ́ gba extra time. extra time ewu. lele. láìsí kọ́ọ̀bù líìgì ni. tó bá jẹ́ kọ́ọ̀bù ni ẹ mọ̀ gbé extra time gbogbo òsì tó kan táwà gbé torí 90 minutes gangan ni ojú kókó. play and go let play. ẹni tí fún ìbá jábọ̀ 15,000 ní screen ẹ̀ tẹ́ mi yìí. wọ́n gbé cash app wá fún mi. cash app. àmì cash out mi tẹ̀ mọ́ tó ń kí wọ́n gbé cash out wá. wọ́n gbé cash out wá. kéèyàn ta géèmù 25 kẹyọ kan kọ́ tiẹ̀ o ti kọ́. gbogbo àwọn kìíní ẹ̀ ló tan green yìí. àwọn tó rẹ̀ rẹ́ẹ̀dì náà ló bàjẹ́. ètò rẹ́ẹ̀dì ti bàjẹ́. owó ti lọ́nu. owó ti lọ. ẹ wo ìmí ni ẹ ṣe mí náà pè é ṣe mí. ẹjọ jẹ́ get right ṣé yìí pé ẹ̀ ń tà sọ pé mo ti ṣòlò báyìí. ẹ ṣòlò ẹ go down low. ẹ ti ṣòlò kódà ẹ ti san. wọ́n go down low. ẹ ti ṣòlò. ẹ rọra ọ̀nà àbáyọ sí wa èmi sì ní sọ́ọ́ tìkẹ̀tì ńrọ̀lẹ́ tẹ́ bá lè náà kẹ̀. tẹ́ bá lè yìn. ẹ rọ máa fọwọ́ mórí orí àwọn. tẹ́ bá lè yìn. idán ọ̀gbọ́dọ̀ sójú. idán ọ̀gbọ́dọ̀ sójú. idán tó bá sójú. ẹ má ké bẹ́ẹ̀ mọ́ òkú dá. ó ti dìdàn kú dán. ẹ rọra ẹ̀ẹ́dà wà bá ń bú díẹ̀ sí fún ọ. jọ tó fún ọ lábúrò àyíjà lè fi parẹ́ nù. ẹ má ké bẹ́ẹ̀ o ẹ má ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́kẹta o ó léwu. ọ̀rùn ń wà mí. ọ̀rùn ọ̀gbọ́dọ̀ wọ́dán. ta ló gbẹ́rù rù yín. ọ̀rùn ọ̀gbọ́dọ̀ wọ́dán. ẹ rọra o. ìwé ẹsẹ̀ díẹ̀ sí. idán o ti bá kọ́ dé o. tẹ bá ṣe yẹn lẹ́lẹ́kẹta nǹkan tí ó ṣe yóò lè dá ẹ rà máa ń bí o. aláṣejù bàbá ṣe. Serenity called marriage ó ṣe afẹ́rẹ́ ní afẹ́rẹ́ ní kò sí ní dictionary mi. ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wọ lásọ̀wọ̀n bá ṣe ń bọ̀ lọ́wọ́ báyìí ló ń bòrùka ṣìnà tó dé wà lára ẹ̀ bó ṣe máa bá kú nìyẹn
odò ò lè kó lọ tán. ó dẹ̀ lè change babe kò lè change. sori ó pè mí sí kí n tètè kọ̀ nǹkan téèyàn bá ní gbà lówó tálíkà lèèyàn ti máa ń kọ̀ kò lè change irú ìwà bẹ́ẹ̀ yẹn dẹ̀ lélẹ̀ ó dangerous fún health mi. mi lè torí pé mo wá fẹ́ lọ́kọ kójú mi wá máa rí bí o kí n adá wà. so bó ṣe wà yìí tó jẹ́ obìnrin tó pé dáadáa you cannot change your future husband. kó bẹ́ẹ̀ sàn kó change future husband alájú ìwé ò lè máa. so ìwọ ò ríran tẹ́lẹ̀ ìwọ ò kí ń rí future ni like o ò kí ń ríran ni ṣé wo ò kí ń ríran ni changer game changer wọn change ọkùnrin sórí bó ṣe fẹ́ mú ọ̀rọ̀ ayé ẹ̀yìn bó ṣe fẹ́ bá kú náà nìyẹn. ọ̀rẹ́ mi níbi tí ọ̀rọ̀ dé dúró yìí ìwọ ni máa support o nítorí ọ̀rẹ́ tèmi ni ẹ́ òun dẹ̀ láwọn ọ̀rẹ́ títí ẹ̀ mi ì dẹ̀ lè jẹ́ kọ́kọ́ ọ̀rẹ́ mi wá kú ṣé mo ó tọ́ ni. sórí èyí tó bá ti pí ẹ báyìí òun ni kò ṣe tí fine boy ò bá ṣe é fẹ́ ẹgbẹ́ wọn lẹ̀ ó ṣàrọ̀ rẹ̀ wá married man ló ń fẹ́ ó dẹ̀ ní peace of mind ọ̀rẹ́ wa ń sin second wife incoming second wife. àwòrán mi ò lè sọ fún ẹ pé mo fẹ́ ṣe second wife sórí bébí mi of course is married but láàrin mi àti ẹ we know we have sweet things to do as in sórí bó ṣe wà happiness tèmi joy tèmi ni ṣó dẹ rí dìmọ̀ tí n bá ti ń béèrè tó bá ti ń fún èmi so kò sí nǹkan tó bad that guy gives me joy seriously but ìyẹn ò sọ pé mo fẹ́ lọ dalé ẹrù I don't mo ń ṣe intruder so mi lè dá lóní lérò so we are just dating and enjoy ara wa so dẹ̀ fèmí lọ́kàn balẹ̀ like you can see and again kò sí agreement láàrin àwọn méjèèjì pé afẹ́fẹ́ ra wá sílẹ̀ so we no understand it so me dey intrude so yeah we enjoy it. the same table gan la wa mẹ́tẹ̀ẹ̀ta jọ wà ṣé tẹ̀lé èmi mi tẹ̀ mọ́ bí ẹni tí mo fẹ́ ro tèmi fún. bí a kò rò fọ́lọ̀. owó ṣìnà ò lérè kò lérè owó ṣìnà ò lérè. ta ni mẹ́mẹ́. bẹ́ẹ̀ bí ní kíkí ló ṣe. Kò sí láburú. Ọ̀rọ̀ àrọ̀ ẹ má tì mí lọ tó yìí. Kò tí ń lọ tó yìí. ẹ sáà kọ̀ọ̀kan náà lọ tó yìí. Ọ̀rọ̀ sórí tíkì sí tàbá. Sórí tíkì sí tàbá. Adúpẹ́ Ọlọ́run. Adúpẹ́ Ọlọ́run. kí ló ṣe. Kò sí láburú o. Àjàpọ̀ ọjà òun ló dálé wọn lórí o. ọjà. Tẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wòran yìí wọ́n náà fẹ́ fọ ọtí pa ìrònú rẹ ni ọtí lọ́ fẹ́ pa wọ́n rẹ o. Wọ́n dá gbogbo ẹ̀kọ́ báyìí wọ́n lulẹ̀ straight away ni láfi rọ́ wọn bọ̀álẹ̀. lẹ́dàá mi o nígbà tí ẹ kọ́kọ́ sọ pé àjàpọ̀ ọjà lọ jáde ló mú ṣe bí ọjà dùmọ̀tà bọ̀dá rẹ̀ náà lọ jáde lórí mo wá wò pé ṣé yóò wá wọlé lórí kọ̀ wá ní òkú. kó o pa àwọn lè kú. ọtí ẹlẹ́dàá mi bábílíkì ọ̀rọ̀ ayé rẹ ti wá di kọ́ mọ́ rù ọ́ wálé ẹlẹ́dàá mi. kó tó gbogbo tẹ̀ ṣe yìí. kò sí wá ní tó gbogbo tí mò ń ṣe ẹni tí ń ta tẹ́lẹ̀ tí tún mọ tí gbére yún. ó fa ìfarahàn idán ni wọ́n. idán pè ní idán gangan ni. sẹ́jọ́ lélẹ́yìí àbádẹ́wò. ẹ wò bí ẹ má bànújẹ́ jù kẹ má bàa lùzù nǹkan tó yẹ kẹ ẹ ṣe ṣe rí intẹ ní láti ṣe fún wọn ni pé ẹ kàn wọlé ẹ gbòmí kaná kẹ tẹ̀bà kẹ wá ṣe ẹja sí ẹjẹ tí odò ní o ẹjẹ kẹjà yẹn pọ̀ dáadáa kẹ wá omi tútù half block half omi tán bá máa jẹ oúnjẹ yẹn tán fi half block yẹn sí tán bá máa àgùn yẹn fún mẹ́rin tó bá ti tají lójú wọ́n ṣẹ́ òkú wà wọ́n bí wọ́n. ẹ̀yin ẹ dákun ẹ ké yorí ibu yín wọlé ó torí yẹn bá ń gbódéró kó torí àmàlà bá ń gbókùrọ ẹ bí wọ́n ṣe rí ó ṣòkòtò 200 olórí bó ara yìí rúrò ń borùn ẹni tí ò fowó oúnjẹ lẹ̀ á ti gbé bàtù lè ná nínú ilé yìí yóò ti tó ẹsẹ̀ kan ẹ wá ní kí n mọ̀ tẹ̀ bàfọ̀ lórí bó ara rẹ̀ tọmọ tí yomi bẹ́ẹ̀ ilẹ̀ ẹ̀rọ dọ́tí mo bí mo mọ̀ ọ́ ẹyin èmi ẹ̀rọ ọmọ mo mọ̀ mọ̀ ọ́ kẹsẹ́ wọ̀ lọ́mọ rọ láti. ìgbà tá à ń sọ lójú kan tẹ́ǹtà kan ní sí sẹ́mi mọ̀ ọ́ rọ. kẹsẹ́ wọ̀ lọ́mọ máa ń kọlẹ̀kùn tó mọ̀ kọ̀. sọlọ́tì lòun sọlọ́tì nìyí. ṣé mo yórí ṣé mi yórí. ẹjọ́ ń ta tẹ́tẹ̀ kúkú jẹ́rí náà. àwa ń jẹ o mo sì tó jẹ gbọ́n tó jẹ lánàá gan. ẹ̀yin jẹ òun ò ti jẹ ẹ ló wọkọ mi ẹ wá sọ́dọ̀ rẹ̀ dán ìdán rẹ̀ ẹlẹ́dàá mi ọ̀ dà fún gbogbo owó lọ́kọ rẹ ní. sórí ṣé mo lè ṣoríire láti. ó lè ṣoríire. ìyókù sọ wọ ẹlẹ́dàá rẹ o
ìyún kù sọ́wọ́ ẹlẹ́dàá torí èmi gẹ́gẹ́ òrò pé o lè sórí rẹ̀ kankan mọ́ bí ìgbà tó ti fi kádà rẹ̀ yẹn gbá parọ́ ni. wọ́n fi gbá parọ́ gángan ló gángan náà gángan ní parọ́. ìtọ́wà díẹ̀ nù. ọ̀dọ̀ ẹ̀sẹ̀ kámọ̀ lọ ẹ ṣàtọ́jú wọn. mo ní àbá tẹ̀wọ́ lórí ikú gan. idán ìṣe mú dùrá bí sí o. idán àti ìyàwó ẹ tọ́jú wọn. aláṣejù bàbá. Okay, but after I sorted, I'm sure to mark pẹ́ lórí ẹ̀. Okay, I'm going to do it. Baby, tell me calls. What are they? What are they? Ó bẹ̀rẹ̀ ní ó máa pè padà kò ní gbé call. Me, then you have to stop habits to my phone to silence the face. Ola, pick now. Maybe you're supposed to phone. Yeah, probably. I want to be calling. Now I'm beginning to get worried. Now I'm beginning to get worried. Money láti délé. Oh, sir. Iṣẹ́ kẹfẹ́ sẹ́yìn. Iṣẹ́ tí mo fẹ́ sẹ́yìn. Ṣùgbọ́n tó bọ́ ní money láti délé máa continue yẹn later. Tó bá dọ̀la ṣùgbọ́n bọ̀ èyí tí mo ní kò ṣe yẹn ṣe sọ́ọ̀tì yẹn náà. I need to get home right now. Ọlápẹ̀lẹ́, mo rí miss calls ẹ lórí fóònù mi. Mo dẹ̀ pè é padà ó pè. Kí ló ṣẹlẹ̀? Ayọ̀, kí ló dé tí mo pè wọ́n náà tó gbé kọ́lẹ̀? Fóònù mi ti wà lọ́wọ́ mi. Fóònù ẹ wà lọ́wọ́ ẹ. Okay, kí ni reason tó fi ń call mi? Ẹ ṣe. Wọ́n ní ọmọ yín fẹ́ gbóhùn mi. Ọmọ mi fẹ́ gbóhùn mi. Yes. Ọlá, ṣó fẹ́ pa mí ni? Ṣé ìwọ ló máa kọ́kọ́ lóyún lé ayé yìí ni? Ó pè mí ìpè pàjáwìrì. I saw like 10 missed calls on your phone. Mo pè é padà, ó gbé, mo pàbúrò ẹ̀, ó seize phone ẹ̀. Kí ló fẹ́ gangan náà? Ó dá ọmọ mi tí ń gbóhùn mi ṣe mo ti wà bí ya kí ló bá fẹ́ ṣẹlẹ̀? Mo ti ń sọ̀rọ̀ tí ó ti ń gbóhùn mi kí ló wá ṣẹlẹ̀? Ọkàn ẹ balẹ̀. Mo dé ní ìsìn mo bẹ̀ oúnjẹ ṣàwámà. Mo ìwà mi ò tí ì jẹ nǹkan látàárọ̀. Gbogbo important meetings tó yẹ kí n ṣe mi ò ṣe. Gbogbo àwọn documents tó yẹ kí n sign mi ò sign ẹ̀. Gbogbo contract tó yẹ ká lọ bí lọ ṣe kankan. Mo ń bọ̀ lọ́nà ọ̀sẹ̀, I almost had an accident. Kí ni problem ẹ? Kí ló fẹ́ kí n ṣe fẹ́ tó? Ó fẹ́ pa mí ni. Ẹ mọ̀ nǹkan, ẹ bá mi sọ fún ìyàwó yín, kọ́ fún mi fún tèmi. Please! Nǹkan tó ń dun iná pọ̀ lórí. Fóònù ẹ ló wà important. Gbọ́dọ̀ má jẹ́ kí n wojú ẹ o. Má jẹ́ kí n wojú ẹ. Ọlá, má ṣe mí léṣe o. Má ṣe mí léṣe, wọ́n ń bímọ lè wà o. Bọ́dẹ̀ kọ́kọ́ máa kọ́ lóyún o. Yes. What is the problem? Fóònù mi yẹn gangan ni. What's your problem? Ṣé mo kọ yín tẹ́ ẹ̀jú tẹ́lẹ̀ gbé kọlẹ̀ lọ ti dé yìí? Ẹ fẹ́ mi fún mi náà. Olóyún. Kí ló tí ò gbé kọ́? Ọ̀dẹ̀ ti dé sí, give me my phone. Nǹkan ayọ̀. Ẹ kí n gbé dání náà. Nǹkan ayọ̀.
Ṣé wọ́n sọ ni mo fẹ́ gbé dání lò tí mo ra ẹ̀? Èmi ò tí ṣe tán o. Mo níbi tí mò ń lọ àtẹ̀lẹ́jọ́ yẹn rárá. Ṣé ká gbà wọ̀? Mi tí ṣe tán náà, mo máa ń lọ náà. Ṣé ń lé mi ni? Kí ló ṣe lè? Mo wà surprise gan pé èní ló ń lọ, mo rò pé máa fara mọ́ ìyàwó mi díẹ̀ ni. Ṣé mo pé mi máa ń busy? So ó máa dùn mọ́ mi nínú tó bá lè dúró like another 2-3 weeks. Mo pé kò ní pẹ́ bímọ, ṣó yẹ? I don't understand. Kò yé mi. Tó bá yé òun kò yé mi. Kó dúró fún kíni? Òun jẹ́ máa ní. Àbí mo jọmọ kókó, mo jọmọ ọwọ́. Kó dúró fún 2-3 days so that wàá lè rìn òṣì lọ, wàá lè rìn àrè lọ, wàá lè lọ ìrìn àrìn má dárò, wàá lè máa bọ̀ ńgbà tó bá wùn ẹ̀. Shout, nǹkan tí mò ń sọ kọ́ ni ó mọ condition ẹ̀ náà. Ó má dá lóhùn jàre, ó mọ condition ẹ̀. Ṣé o yé ẹ? Kí ló ṣe condition ẹ̀? Mo fẹ́ mọ condition ẹ̀. Kí ló ṣe condition ẹ̀? Ṣé ẹ ti jọ pẹ́ ẹ ti jọ kún? Ìwọ náà ò ń rìn dìdìrì kiri inú ilé tó ẹ kò ti múra kó gbé dání olóòtú rẹ̀ dì. Kí ló ṣe condition ẹ̀? Mo rọ lápá nàbí mo rọ lẹ́sẹ̀. Ṣé bóyá máa ń dá wà ní láti àárọ̀ dalẹ́ ó pè é? So kí ló wá kọ́ sí wọ́n tó bá ipò nílà káyè pé ìyàwó mi wà lé o, ó dá wà o, kó ètè máa bọ̀ nílé tó bá lọ bí iṣẹ́. So mi ò ń tètè wá. Káàròdò ká sùjọ kí ló ń ṣe lóko gọgọgọgọgọ tí ó máa ṣe kó fẹ́ jí iṣu ẹgbẹ́ ẹ̀ wà kí ló ń ṣe lóko kí ló dé tó fẹ́ kó òun dúró sílé kó lè má rí wèrè kiri àgbàyà aṣẹ́wó oníṣekúṣe onírìnkùnrin kò síta ṣe lè ṣèbó ló yẹ ṣá máa rùn gbẹ́mi ṣá kẹ́kẹ́ kóun lè dìré sílé o wà lẹ́yìn lọ wà nínú àṣàbíkì wà o kò sí lẹ́gànbà olè ń wọlé ká ti tètè mọ̀ yín ṣíọ̀. Anyways, Ayo, òun lọ lẹ́yìn àbí? Send me any details ẹ̀ máa send owó sí ẹ. Mọ́mí wa, o ní láti máa calm down. Mi ò mọ̀ bí àìfẹ́ tó ní sí mi ló ń sin ẹni wí ni. Àpòyún tó ní ló ń worry ẹ̀, mi ò understand. You need to calm down. I'll see you later. Okay. All right, take care. Bye. Bye-bye. Wait. Ṣé mò ń hùwà bí ẹni tó sínwín lóòótọ́ ni? Olóyún. Ṣé ẹ máa ń hùwà ń gbà mí bí ẹni tó sáré wọlé ọkọ? Mi understand. Ṣé gbogbo nǹkan ni ìjà ni? Ṣé gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ti gbé báyìí lè máa fẹ́ fi react ni? I don't get. I need to calm down. Torí èmi go understand you these days. Kí ló ṣẹlẹ̀ now? Oh, so nǹkan tó ń try láti sọ fún mi sì ni pé mo sínwín lóòótọ́ tó ṣe sọ yẹn. Àbí? Ẹ tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú drama yín o. No, mo sínwín because I'm trying to protect my relationship. Ọláfúnmi wọ́n wá sọ fún mi pé mo sínwín like mo ti ya wèrè. Wèrè máa ló ń pẹ́ tó upgrade wèrè láti wèrè sísínwín. Àbúyọ̀ ò get. Nǹkan ayọ̀. Wow. So, ó ti kú èmi nìkan. Like, I'm mad or what? I don't get. Mi ò ya wèrè náà, mo ò sínwín mo mọ̀ nǹkan tí mo ṣe. Like, nǹkan ayọ̀ àti fún mi wọ́n sọ mi pé because I'm in love now, I'm trying to like, okay, kókó mi wà ní sàkání mi. So, mo ti sínwín, I don't get. Pé mo ya wèrè. No! Hello ẹ̀gbọ́n. Ẹ̀wọ̀ èmi ti kúrò nílé o, mo ti kúrò nílé. Wo mi ìmọ̀ kan tó ṣe wọ́n kàn kéékèèké mú dẹ̀ ti bẹ̀ wọ́n dá mi lóhùn. Ẹ̀dẹ̀ mọ̀ kan tó bá fẹ́ bẹ̀rẹ̀ jámà àwọn yẹn. Mi dẹ̀ ní time fún gbogbo yẹn jàre. Mo ń jáde, mo ń lọ bì kan. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ ṣáà máa pẹ̀ lọlé torí wọn jẹun wọn ṣẹ́ ní tí wọ́n kàn ké ni. Yeah, mo rówó tẹ send to me. Thank you so much. I appreciate. Okay. Ẹ má pẹ́ lọlé o. Ọlá. Don't touch me! Don't touch me! Kí ló ṣẹlẹ̀ now? You said I'm bad. You're not, me like gbogbo ẹ̀ ń ṣe yìí o. Ó sọ pé mo sínwín. Kókó ṣe ò sínwín, I was only joking now, I was kidding. No! I'm mad. Oh, you're not mad, you're not. I'm mad. Don't touch me, leave me alone. Oh! Maria! Má ṣe báyìí fún mi náà, báwo ló ń ṣe báyìí? I'm mad. You're not. Because I love you. I know I love you too. I love you too.
Mami! Kí ló ṣe ẹ́? Leave it! Ó ṣèkà fún mi lélẹ́yìn náà. I want to be bad! I want to be bad! You're not mad! I'm bad! You're not! Leave me alone! I want to be bad! Leave me alone! Leave me alone! Leave me alone! I'm bad because I love you. Because I love you! I love you! I said I'm bad. I'm tired. I'm tired. Ẹ lọ jókòó jẹ́ kí dókítà bọ́ta. Tí dókítà bá ti bọ́ta fún, ọ máa sọ yàrá tọmọ yín wà fún mi. Ẹ lọ jókòó ni. Ṣé ọ̀dọ́ ni dókítà wà? Ẹ lọ kó sí ẹ lọ pé dókítà wà. Ọ̀sẹ̀ ń tọ́jú ẹ̀. Ẹ lọ jókòó. Lẹ́yìn àná. Báwo ni lára? Ó bẹ́tà. Ẹ bọ̀ màmá, iṣẹ́ wo lẹ ń gbé fún ṣe? Kò ṣiṣẹ́ kankan. Ẹ ṣe àbí nítorí ẹ̀ kankan ni mi máa ń wáyé wọn. Wàhálà, màmá ẹ mọ̀ kò sí wàhálà kankan tí mò ń fi ọlá ṣe ń lè. Kò ń fọṣọ, kò ń dáná, kò ń ṣe ẹni tó láwọn tó ń ṣe tó máa ń wá tó máa ń lọ. Nǹkan tó ṣe yé mi náà lẹ́nu nìyẹn. Kò sí wàhálà kankan tó ń ṣe. Because nǹkan tí mò ń wò yẹn, BP ẹ̀ ó rise ju normal lọ. Ẹ dẹ̀ mọ̀ pé kò dáa fólóyún. Ìwọ̀nba ni wàhálà tó lóyún lè ṣe. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Mr. Ọlá. At least ẹ bá ti ẹ̀rọ ti ìyàwó yín. Ẹ jọ̀ọ́ ẹ ro ti ọmọ tó ń bọ̀ láyé. I'm trying my best. I'm trying my best. Mi ò stress ẹ. Mi ò stress ẹ. I know. But please, try more. All right, doctor, ẹ ṣé gan. Ẹ make sure you take rest. I will. Okay, ma. Ọlọ́run àmúlára dá. Ẹ fi mí lọ́kàn balẹ̀ àbí. Bẹ́ẹ̀ni, kò sí nǹkan kan tó ṣe ń sùn. Thank you very much. Ọlọ́run á gbà fún yín o. Ọlọ́run á fún yín ṣe o. Mi mọ̀ bí abóyún yẹn kọ́ ṣe ń ṣe òun nìyẹn because mi ì rí wàhálà kankan tí mò ń fún ṣe. Mi ì stress ọ̀la náà. Kẹ́tì mi náà ti ń wọ́dọ̀ yìí. Mi ì bá pẹ̀lú pé ó jẹ́ nǹkan kan tó le. Ìyàlẹ́nu mọ̀ ló jẹ́ fún mi àfi bó sí láwọn ọ̀fun ọmọ ọ̀dọ̀. Ẹ má dá sísítà mi lóhùn, ọ̀rọ̀ wọn ti sú mi. Wọ́n ní ẹ̀ táwọn bá gbọmọ ọ̀dọ̀ o, ọkàn wọn máa ṣe ṣìnà, kò ní wálé, kò ní rí tàwọn rò, kò ní mọ̀ pé àwọn nìkan làwọn wà lé. Ọkọ wọn yìí ni ṣáwọn ọ̀dẹ̀ mọ̀ wípé ọkùnrin ò ṣe é ṣọ́. Bẹ́ẹ̀ni ọkùnrin ò ṣe é sọ, tí wọ́n mọ̀ dá fọṣọ, wọ́n mọ̀ dá pọn mi, wọ́n mọ̀ dá sí gbogbo tí wọ́n bá fẹ́ ṣe. Wọ́n nídìí ọmọ ọ̀dọ̀, àmọ́ bí wọ́n ṣe sọ pé àwọn ọ̀fẹ́ pé torí ọkọ àwọn pé àwọn ọ̀fẹ́ kọ́kọ́ wọn máa ṣe sìnà náà lọ yà mí lẹ́nu. Èyí náà mọ̀ òwúrò ọkọ tó fẹ́ mi sílé báyìí, tẹ́tẹ́ ni. Bẹ́ẹ̀ ni tẹ́tẹ́ bó bá ti ta tẹ́tẹ́ tán gbogbo owó tó bá kù lọ́wọ́ rẹ̀ yóò fi mọ tí yóò ní bákan. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń wò mí 001 ni mo máa ń jẹ èmi àtọmọ mi. Bó bá ti mọ tí yóò báyìí wọ́n ò rú wọlé ni kò sówó oúnjẹ kò sówó nǹkan kan oríṣiríṣi ṣìnà lọ́lọ́run dà sílé ayé oríṣiríṣi ọkùnrin níbẹ̀ ṣìnà tọ́lọ́run dà lọ́kọ mi ni kọ́mọ ọmọ tí kò sì mọ̀ ta tẹ́tẹ́ irú ẹ̀yìn ọkọ àti yín nìsín kọ́mọ kóbìnrin ni ó ti ẹ̀jọ̀ owó obìnrin lọ́kọ mi ń kó níbi ọ̀bàṣẹ́ ẹ̀yin náà wò ní ìsìn ẹ wo ṣé tí mò ń wá kiri mo yẹ kí n ṣe full housewife kí n mọ̀ ti ṣe kankan ni. Ẹ wo ẹ má wọrí màá bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ anybody tó bá ní ìdánmọ ọ̀dọ̀ máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣe ti gbọ́. ẹ wo ẹ bá wọn wá tí máa sọ fún yín pé 600 ni mò ń gbà lóṣù nǹkan yín ibi tí mo ti ń gbálẹ̀ káàkiri. 600 naira. bẹ́ẹ̀ ni mo sì mọ́ ń gbálẹ̀ lẹ́ẹ̀mejì lọ́sẹ̀. That was bad. ọba dì yàtọ̀ ọba dì ọba dì. Ẹ má wọrí bàbá yẹn wà ṣe ti gbọ́ ẹ fọwọ́. mo láì fi wín sí yín ẹ sì fún mi. Ẹ má wọrí. ẹ lè fún mi ọwọ́n nù ọ́. máa fún yín nìmi. ẹ láti mi lówó kí n mọ lọ tèmi. Ó yẹ jẹ́ ká lọ máa gbowó fún yín. àmọ́ ó dùn mí o mo ti rò bóyá iṣẹ́ òun pé yóò wọlé ní ìmọ̀ ga. bàbá ṣe tẹ́. máa gbà kí yẹn lọ́wọ́ ẹ̀ sí àmájáde bó ṣe ń ṣe fún mi lórí yẹn. dúró kí ni mo ṣe fún ìyàwó ẹ̀. kí ni tó fi mí wọlé ibi tí mo fi sí kọ́ ni mo bá. ẹ lè bá mi bẹ̀ ibi tẹ́ fi sí kọ́ ló wà ṣé gbàdúrà kẹwàá lójú kan ni ṣé ìgbàdúrà kẹwàá lójú kan lẹ́sẹ̀ máa bá mi ibi tẹ́ fi mí sí ẹ ti jẹ́ slot yín tán ṣé ibi tẹ́ wà yìí ẹ jáde òun ni mo sọ fún yín yẹn odindi bá lè lé méjì
ẹ̀yin méjèèjì wá ṣàǹkó tó ń tírí àti bọ́dí ọ̀gì ẹ fẹ́ jáde kò jọ́ nínú lẹ́ẹ̀lẹ́nì kò sẹ́ni tó máa jáde bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ókè ọkọ yóò jáde wọn àlejò ẹ jẹ́ kó máa lọ náà. Àlejò ti ṣì mí kí ló dé tó ṣì rìn tó ti wá tó ti lọ ńkọ́ sórí tó ṣe wà yìí tó bá máa kúrò ní inú ilé ní ẹ̀ní yìí bísáyébíye 10:30 àlù nǹkan tí máa ń fìlì yẹn ìyàwó yín máa fìlì ẹ̀ ẹ̀yin mọ̀ tó ṣe máa wọ́n mọ́kọ mi kúrò nílé tí 10:30 ò bá lù ẹ̀ ní kúrò nílé ẹ máa wo fíìmù bẹ́ẹ̀ mo sọ bá mi lọ gbọ́ tí jáde fún àbí anything kan máa mú ṣẹ̀wà sórí iná kẹwà tó jiná máa pẹ́ kó ṣe rẹ́sì àtẹ̀wà fún wọn afa ilé jẹun nílé kò síbi tẹ́ ẹ̀ lọ bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ ti wò pé tẹkọ̀ ṣe máa débí ẹ ti rí múgùn yín ẹ ti rí mága yín tẹ bá ti dé báyìí ìyàwó mi o kiri kan mo kàn máa fọwọ́ lẹ́rán pé gbogbo dírámà yìí òun gangan mọ̀ èmi bàbá dírámà ó mọ̀ ìgbà tájọ́ wà ó mọ̀ pé mi ò gbádùn débẹ̀ gbogbo kẹ̀lẹ́kẹ̀lẹ́ wèrè tó yẹ kó ṣe gbogbo slọ́ọ̀tì tó yẹ kẹ́ máa lò kẹ̀lẹ́kẹ̀lẹ́ kẹ́ máa ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ táyé ṣe gbà ẹ mú gbogbo ẹ lò tán gbogbo wíkẹ̀ndì tí ilẹ̀ Kemity tó bá ní bíbí ẹ̀dín lẹ́yìn ọ̀jẹ̀ ní kú torí èmi tó ń wọ ìyẹn lápẹ̀lẹ̀ mi ò ní sunkún ọkọ ikú wa àjọkú ni. Sísá mi ẹ ti wọ́n ti condition. Ìwọ ló ní condition. Má sísá mi kankan bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọkọ mi kò jáde wá jókòó bọ́dá iyebíye ẹkú àlejò wẹ̀ ni abẹ́jẹ̀kú ìdìde ni ẹ lọ ẹni wùyẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ nínú ilé ìjókòó kó relax. Sorry, Rora. Just hold me, Bele. Sorry. Oh yeah. Sorry, please. Just try. Pẹ̀lẹ́ má ké na wọn kí ké mọ́ ṣàmú ẹ̀ wá báyìí. Pẹ̀lẹ́ na wọn. Jẹ́ lọ. Yes, you can do this, you know. Pẹ̀lẹ́. Òfò ní kí ilé tó bá fún ọ sí ni. Ìyá àjọ. Pẹ̀lẹ́, you go, you do this, you do this. Pẹ̀lẹ́, you can. Àwọn nǹkan ẹ̀rọ ọmọ ẹ̀dá. Sáré lọ jọba lọ wá. Kí mọ́tò nǹkan. Ó yá tètè lọ. Ilẹ̀ ṣé wàá kọ́kọ́ jókòó náà? Sorry. Pẹ̀lẹ́. Ṣé kí ẹ̀ náà? O ṣáà ti rí ibi tó wà. Sorry. Kò sí àtọ̀, in fact ẹ̀rù ń bà mí gan báyìí kí èèyàn máa labour for that long kó má bímọ. Àwọn doctor then sọ pé CS ló yẹ kán ṣe fún CS ní nesting gbogbo nǹkan tó yẹ kán try lọ ti try àwọn family ẹni rọ o wọn ń fọbẹ gbẹ̀bí lé àwọn wọn ń ṣe kinní kan wẹ́rẹ́ lọmọdé ń bímọ tó bá fẹsẹ̀ kúnlẹ̀ á dìde you know all sort of superstition and stuff tó kàn ń gbélẹ̀ so àwọn doctors yẹn dẹ̀ insisting pé ká wá gbé kúrò because kò sí nǹkan táwọn lè ṣe so. Anyway, the reason I suffer is pé nígbà tí fọkàn balẹ̀. Don't have to be worried. You will battle conjure consent to battle again. Amen. Where la ma bola boro. Amen. Ẹ̀rù ń bà mí kí nǹkan má tiẹ̀ lọ ṣe ọmọ yẹn because no na gbogbo tó ti ń labour.
Ẹ̀rù ń bà mí o, ẹ̀rù ń bà mí gan ni. Tí o bá ṣe lè kí ló fẹ́ kí ìyàwó ẹ ṣe? You need to be strong. I'm trying. I know you can. Yes. Tó bá mọ owó tàtí náà. If you know how much I've spent. Ha. Ṣé mo ní choice? Àdúrà náà ni màmá gbà. But then I need to think of a way out because I lè máa wo bẹ́ẹ̀. Nísìnyí wọ́n ní ká gbé kúrò ká gbé lọ síbòmí, so I have to take her to another hospital. That's another expenses. Babe, jẹ́ màá lọ náà, ṣùgbọ́n. Why are you so in rush now? Bó sọ pé ìyàwó ò sí nílùú sọ fún mi. Oh, get it. Mo sọ fún ẹ pé ó ti fẹ́ bímọ. But as it is, nǹkan mi là tún gbọ́, wọ́n ní ọmọ yẹn ò sí in right position, ló ṣe bákan. So wọ́n fẹ́ ka result CS. But àwọn family ẹ̀ sọ pé wọn kì í ṣe CS nídìílé àwọn aláwọ̀sọ̀. So àwọn doctors yẹn ṣáà ní ká wá gbé ìyàwó mi kúrò pé wàhálà wa ti ń pọ̀ jù. So I need to be there. Why now? Kí ló tẹ̀ lọ sí ọ̀dọ̀ àwọn ìbílẹ̀ yẹn like àwọn tó máa ń yọwọ́ padà yẹn tó yẹ pé kò sí bó ṣe fẹ́ rí tó ní ṣe CS yẹn wọ́n dẹ̀ máa pe ọmọ yẹn tọ́mọ bá gbórí sókè tó gbó tí ò normal like tí kò wà ní right position kí tán ni tó máa tán ní ẹ̀ náà wọ́n máa incantation tó pọ̀ tó máa mú tí àánú náà bí. Ó dà pé èèyàn kan náà ti sọ̀rọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn létí mi rí. But ọkọ mi ò ever lọ bẹ́ẹ̀ o. I think we should give it a try. Better. Tí bá dé hospital lẹ́nu wá pé àwọn family ẹnu àjọsọ tó bá allow me so wá gbé. Hey, I pray o. Ọlọ́run adéjọ kan bí láyọ̀ o. Because stress yẹn ti ń pọ̀ jù fún mi. Yeah, it's so obvious. And even baby me, I'm going to not even the same. Owó ṣìnà ò lérè. Kò lérè, owó ṣìnà ò lérè. Bí mo ṣe ń sọ lọ, wọ́n ti jí làwọn máa ń ní discharge, ojú ara wọn máa já mi jẹ, irú dẹ̀ ń bà mí ní ìmọ̀kan tó jẹ́. Infection ni. Infection? Ẹ má jẹ́ kẹ́rù báyìí. Ẹ wo, èèyàn lè kó ìfẹ́, kò síbi téèyàn sì lè kó infection, kò bá jẹ́ toilet àbí ibi tẹ́ bẹ̀rẹ̀ sí tẹ́ sí tọ̀. Èèyàn lè kó kódà gan àwọn ọmọkùnrin gan ikán ọmọkùnrin wọn gan àwọn náà ń kó infection. Àyà mi ti já. Báyìí kẹ́rù báyìí infection ni. Ẹ wo, kò síbi téèyàn sì lè kó infection, kò bá jẹ́ toilet, kò bá jẹ́ ibi tẹ́ bẹ̀rẹ̀ sí tẹ́ sí tọ̀. Èèyàn lè kó ń bẹ́ẹ̀. Kódà gan àwọn ọmọkùnrin kò síbi tí wọ́n sì lè kó. Kò síbi tí wọ́n ti lè kó, kò bá jẹ́bi táwọn náà ti tọ̀, kódà wọ́n lè kó ní ìbálòpọ̀, kò síbi tí wọ́n ti lè kó. Tó bá dẹ̀ ti kó tó báyìí kó rí ọmọkùnrin wọn á bó àbí kó dégbò díẹ̀. Infection ni. Àyà mi ti já mi experience irú ẹ̀ rí. Ẹ̀yẹ má worry. Ìjọ kí wá ní solution báyìí? Màá ṣá àgbo infection fún yín, original dẹ̀ ni mo máa ṣe fún yín. Ṣùgbọ́n á ná yín lówó. Èló? 5,000. Mo rẹ́dì. Ẹ wò kẹ́tẹ̀ lè mọ̀ pé mo rẹ́dì 2,000 lé ilé jẹ́ deposit. Bá dẹ̀ ti padà wá máa kó 3,000 tó sí. Tó bá ti tóbi jọ́ mẹ́ta, màá pè yín. Má padà wá ní ẹ wo mo máa dúpẹ́ inú mi á dùn gan-an. Ó ṣáà ti lọ. Ẹ fọkàn balẹ̀, infection lásán ni. Ẹ dẹ̀ máa ń bẹ̀rù tó fi rí dẹ̀ níyín. Infection lásán ni. Bẹ́ẹ̀ ni infection ni. Olúwa tó gbogbo àwọn kìíní ìsìnbà. Ẹ ká sọ. Èwo lẹ fẹ́ bá wa rà ń bẹ̀? Adàrà dòsì tí wọ́n mọ̀ bá káàkiri. Màdé ìjọ má bínú ṣé màá ṣe níjà. Ṣe níjà. Ẹ̀yin lè mọ̀ mọ́ mi, èmi mọ̀ yín. Mo mọ̀ pé ẹ̀yin lẹ mọ̀ ń ta òsì fáwọn ọkọlọ́kọ káàkiri gbogbo àdúgbò. Tẹ́lẹ̀ mo bàbá Bílíkì ọkọ mi tí mo wá ń wo pépà tẹ́tẹ́ tí sì mo lọ sí lọ́wọ́ yín. Ẹjọ́ má bínú máa ẹ dé nígbà tẹ́ ẹ jẹ́ rí pé mo kí yín ẹ ká sọ mo dẹ̀ ní kẹ́sì ẹ ṣé mo wọ́kọ̀ yín wá láti ilé kó wa rọ̀ sí níbàyẹn. Kí ni ìyún tálẹ̀ bá sọ̀rọ̀ báwọn? Nígbà tọkọ mi mọ tí lọ́dọ̀ yín tí yó ẹ̀ lè sọ pé ẹ̀ lè tọ́tí fún mọ́ ẹ̀ tí ò fowó jẹ́lẹ̀ lé kọ̀tọ́ mọ́ kò sanwó lé ọ̀dọ̀ yín nìkan ni ọmọ wa bó bá ti ta tẹ́tẹ́ tán báyìí owó tó kù lọ́wọ́ rẹ̀ ọ̀dọ̀ yín náà ni ó ti fi mọ́ sí. Madam Ekanda ẹ pé bẹ́ẹ̀ dé mo kọ́ respect yín dẹ̀ give and take lọ. respect rẹ fún sọ̀yà wèrè nípa ti ta. Lánàá kí ló ṣẹlẹ̀? Bébí ọkọ mi ò mà ṣe o wúmà yìí ló dé o wọ́n ní mò ń tọ́ sí fọ́pọ̀ àwọn mò ń rọkọ àwọn lọ́tí yó. Ta ló kàn wọ́n? Ẹ pẹ̀lẹ́ mà.
ẹ ǹlẹ́ bẹ̀rẹ̀ abébísì torí bébísì ni wọ́n pè yín ní ìsìn. Okay. Yọ̀ọ̀dà fún yín ọkọ mi bàbá bíríkì ìyá yín ló ti mú wọn ta gbogbo owó rẹ̀ yóò fi ta tẹ́tẹ́ lọ́wọ́ àti tẹ́tẹ́ yóò wá mọtí lọ́dọ̀ arábìnrin yóò sì ná gbogbo owó yóò sì ná síbí arábìnrin yóò sì lé pé kọ́mọ lọlé rẹ̀ kọ́lọ́ náwó sọ́dọ̀ ìyàwó rẹ̀ ìní gbowó lọ́wọ́ ọkọ mi àjọ tí ọwọ́ rẹ̀ ni wọ́n ń da sí. Madam kí ló fẹ́ kà ṣe fún. ní tí mo fẹ́ ni pé nílé ayé rẹ̀ tí ó fi kú kọ́mọ tọ́ ti fọkọ mi mọ́ bí bẹ́ẹ̀ kọ́ gbódògbòdò ọgbó àgbà olómi àti mo lọ ti wá. tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmọ́. ṣé wà around. ọwọ́ around ọwọ́ àbẹ̀yẹn. pọpẹ́ fún mi. ta ni wọ́n pa. fóònù wà ní ṣọ́ọ̀bù jẹ́ lọ. ń sọ fún gbogbo àgbáyé. ìpọlọpàá ìpè gbogbo wọn fún wa gbé yín ni ẹ̀yin lẹ ń tẹ egbòogi olóró. pọpẹ́ jẹ́ kó wá pa. ẹ mọ̀ bọ̀ ẹ súnmọ́ mi ẹ pa àwọn tí wọ́n fẹ́ pààyàn ẹ mọ̀ bọ̀ ẹ mọ̀ pé mo yá wèrè. ṣó ti bọ̀. ó ń bọ̀ dúró ó ń bọ̀. jẹ́ kó wá pa. lórí ibú. dúró. ẹ mọ̀ bọ́ọ̀sì kìlẹ̀ ẹ̀ dà ní ọ̀dà fún yín. dúró. owó ṣìnà ò lérè kò lérè. ọtí mi wẹ nǹkan tí mo fẹ́ bá ẹ sọ really pọ̀ lọ títí mo ní ìdẹ́ ọ̀pẹ ni o. irú ẹ kò torí òní máa need help all the time. ó ń ṣe nǹkan tó le ó ṣàmọ̀ condition tí ìyàwó mi wà. Of course I know. ìyá àpèjì ní báyìí kò dẹ̀ ní pẹ́ bímọ. So doctor then complain pé BP and rise àti stress stress ẹ̀ mo ń báyàn tó wá ń ṣiṣẹ́ léṣe gbogbo ẹ̀ but you know mo báwọn ará bí yẹn ṣe máa ń ṣe ń gbà mí kò ní kàn ṣe báyìí kàn ṣe nǹkan mí kò ní wọ́n gbé bóyá kí n tún try hands ẹ̀ mi so mo fẹ́ kó jọ torí Ọlọ́run bó jẹ́ ẹ̀kọ̀ọ̀kan kó máa wá sílé kó máa bá mi dáná you know mo mọ̀ pé oúnjẹ ẹ dùn gan bí tó gbé wá sọ́fíìsì ìjọ yẹn tí mo jẹ ní ẹ̀bùn eré so I want that kind of food ṣùgbọ́n àtìpá tí ìyàwó mi ti ṣe kíní bẹ́ẹ̀ mi really jẹ oúnjẹ tó wà òkè mọ́ so mo fẹ́ kó máa bá mi dáná àdàbàmọ́ microwave ẹ̀ maybe once or twice a week. No problem, anything for you. Thank you. Oshego, I trust you. Oh my darling. Yeah. It's all pé nǹkan tó fẹ́ sọ nìyẹn. Because tó bá ti lọ tó ti ń bọ̀ ṣáà fẹ́ gbà kankan ńlá tí mo nílé sọ pé no ó fẹ́ gbà lọ́wọ́ mi no problem. Oshego. Weekend yín kọ́. Tó bá ti yá kí pẹ́ mọ́ I'm good. No problem. So I can send okay send it I'll just send you some money. Customer dáadáa ni wá. Oh yeah. Thank you very much. Oshego. owó ṣìnà ò lérè. kábí jẹ́jẹ́ jayé ká má fi kìràkìtà fákun ọ̀la wọn ló ń bá fún ní làgbàjẹ́ adé fún èjì òye níjọ́ táyé rẹ̀ rójú tọ́nà rẹ̀ ráyè ó ké pe fá ó ní àyàfi tí ń bá mú kan mọ́kan ní kí fá má gbèmí kò pẹ́ kó jìnnà ijó bíjó ńláyọ̀ báyọ̀. èsì kí ni tó dé elédùà má jẹ́ fọwọ́ ara mi ṣera mi. àwọn àfọwọ́ ara mi ṣera mi sọ bẹ́ẹ̀. ṣé ẹ̀dá ni tí mò ń wò yìí. ó ti lọ rèé fa gbùrù òun sì ti fa gbọmọ lọ́wọ́. ẹ wò ó àfi kó fẹnu ara rẹ̀ báyìí kó fi túra rẹ̀ sílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ gbogbo nǹkan àti yóò nù. aláfin ni ó ló fẹ́ pa mí. èmi pa ibi tí báwo. kí ló ṣe fọmọ mi. mi ò ṣe kọ́ báwo ni mo ṣe máa pàyàwó mi kí ni mo ṣe fún ẹ. lóòótọ́ ká tó fẹ́ra wa mo mọ̀ kó máa ń ṣe ṣìnà kọ́lọ́hún tó jẹ́ kó já mọ́ mi lọ́wọ́ àmọ́ ìgbà tó fẹ́ra wa tán kò yọ lára ẹ̀ ṣe ni mo máa ń ka káàkiri. máa pàwọ́ máa dáná sí lọ́rùn. ilẹ̀ náà bọ́ ló máa dáná sí lọ́rùn. Oya. òun sí ọkọ mi ò gbọ́ kó tí máa lù náà. Òdejọ́ filẹ̀ filọ́run lẹ̀. nìṣó nílé tí mo ṣe ń bá ẹ sọ yìí. ògbọ́n ọkọ màá lọ́nà máa bá yín lé sílẹ̀ náà. Oya ní sùúrù náà. wọ́n máa lọ òkú ẹ̀gbà lọ́wọ́ please. bí kò ní ṣòlé mọ̀ kó ló ìdúkú ni ẹ. Oya kí ló fẹ́ kí ló kọ́ tó fẹ́. ó ní ṣòlé. mo ń ṣorí burúkú o pé mo ní mọ̀ ní ṣòlé. wo tí o bá tẹ̀lé mi wọ́n máa lọ òkú ẹ̀gbà lọ́wọ́ mi sí ní ṣòlé. wo
tí bá tún rí ẹ pẹ̀lú ọkọ mi kí ló ń jí mi mi ò tiẹ̀ mú ní jẹ́ ká máa lọ dà tí bá tún rí ẹ pẹ̀lú ọkọ mi nǹkan tí kò fojú sí ń gbà. ẹ̀yin yẹn mo wá lọ sọ́dọ̀ babaláwo kan. ó ní o fẹ́ kí ọkọ rẹ̀ kó máa nífẹ̀ẹ́ ìwọ nìkan nínú gbogbo obìnrin kó máa nífẹ̀ẹ́ lòmíì mú àfiwọ́ àfẹ́ sí máa fẹ́ káàkiri gbọ́n àgbáńlá yìí kó máa fi ọlọ́sàn kó máa fi olóru ó di dandan kó nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ làkọjá ayé. mo fẹ́ kó jẹ́ pé èmi nìkan lọ́kọ mi máa nífẹ̀ẹ́ kí gbogbo àwọn obìnrin tó kù kọ́ máa rùn sí tẹ́gbẹ́ tó bá rọ́bìnrin gan akọ̀ pé àlélẹ́ kò dáa tó yàwó mi kó má nífẹ̀ẹ́ ẹnikẹ́ni yàtọ̀ sí mi. ó ti nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ mo ní nǹkan kan tí fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ dákun kí ni ẹ̀ṣẹ̀ tọkọ rẹ̀ ṣe pàtó tó fi ní ká gba sátidé lọ́wọ́ rẹ̀ ká gbé jímọ̀ lé lọ́wọ́ sọ̀mọ̀ pé tí n bá mọ kókó ohun tó ṣe tó bá yẹ ká fi kún jù bẹ́ẹ̀ lọ èpè ń bẹ́ńlẹ̀ bìbà. kò ń ṣe pé ọkọ mi ṣe mi ò bọ́ bàbá ọkọ mi ń ṣe ṣìnà ọláfínmi ò ń ṣe ṣìnà in fact ṣìnà fi mí hàn ló yẹ kó máa pè ó ń ṣe ṣìnà tààrà gangan ni o so mo rò pé kí ló dé kí ni mo lè ṣe ó ti fẹ́ pa mí mo sọ pé tó bá yẹ pé ẹ lè bá mi ṣe kó máa nífẹ̀ẹ́ mi nìkan kí gbogbo obìnrin máa rùn sẹ́ni ìwé tó bá ti lọ báyìí kó jẹ́ pé ọ̀rọ̀ tèmi nìkan ló máa rírò inú mi máa dùn. ó ti yé mi ó tún kù béèrè kan tí wọ́n bí ọ dákun iṣẹ́ kí ló ń ṣe. èmi ò máa ṣiṣẹ́ full housewife ni mí. o ò níṣẹ́ kan. àmì ìníṣẹ́. wọ́n lábọ̀ kan. mi ní kankan. ó yé mi pípọ́wọ́ tó bá dilẹ̀ lè sùn láàlú nílé oríta ògiri òkú ẹ̀bọ̀ra búkúrú tí jẹ́ látọ́pa òun náà bẹ̀ níṣẹ́kíṣẹ́ ò níṣẹ́ ọ̀lábọ̀ oníkàsọ́kọ rẹ̀ dìgbẹ̀rù dání. mi ò sọ pé kẹ́ ẹ sọkọ mi dìgbẹ̀rù dání o nǹkan tí mo kàn ń try láti sọ ni pé kó love mi ọ̀rọ̀ ọ̀fẹ́ nìkan tó wà nílẹ̀ yìí tèmi ṣe nífẹ̀ẹ́ tó yẹ pé tóun bá lọ bí iṣẹ́ máa ń ronú pa ẹ̀ kóun náà máa ronú pa mí anyway tó bá ti wà kó máa ronú pa mí kó lè tètè máa wálé ká máa jọ wà most times nǹkan tí mò ń sọ nìyẹn kò ń ṣe ọ̀rọ̀ gbẹ̀rù dání. sọ́ọ̀mù pé ohun tó ń sọ yìí tó bá jẹ́ pé ọkọ rẹ̀ ṣe ọkọ rẹ̀ ipasẹ̀ obìnrin ní àkàbà oríire tó ti dìde wá nígbà tá a bá ti kẹ́ bá jínẹ́tù sí lára tí gbogbo obìnrin bá rùn sí bí a sí tí nífẹ̀ẹ́ wọ nìkan àti gòkèrè olè rọrùn àbọ̀ mọ́ tó ń sọ ni sórí tó ń sọ oníyà náà jẹ́ ìdójú ń bẹ́ o wọ́n lò níṣẹ́ lò lábọ̀ yìí sọ́ọ̀mù pé ìfẹ́ àníjù ni máa ń mú owú jíjẹ wá owú jíjẹ ní sọ ní dé ajá àdúgbò lógi nínú ilé téèyàn máa nara èèyàn tí n bá kẹ́ bá jínẹ́tù sọkọ ẹ lára tán tó bá rẹ́bìrì ọkùnrin kan pẹ̀lú ẹ pínrín bá jẹ́bì rẹ tó bá mú ọ sọ́wọ́ yóò lù ẹ̀bí alùbàrà ni. èmi ò fẹ́ kọ́kọ́ mi náà mi ò èjò ó yá bàbá kí la lè ṣe tó kọ́ mi máa fi nífẹ̀ẹ́ mi tí ìfẹ́ mi máa fi gbóná lọ́kàn ẹ̀ jọ. kódà sọ̀rọ̀ àwọn bàbá mi mọ́ni mọ̀yàmọ̀yà wọ́n ní tẹ́rù bá kọlẹ̀ tó kọ òkè ó níbi tá a gbé sí ọ̀rọ̀ rẹ ti níbi tá a gbé sí tó bá gbàmọ̀ràn sórí wọ gangan fúnra rẹ̀ ọ wá kankan tó máa fọ́ pa bí ọrọ̀ ajé tó jẹ́ pé wọ̀gàn ò ní ráyè láti ronú ọkùnrin àbọ̀gbọ̀ tó bá ti nìkan tó ń ṣe ọ tán ẹlẹ́kejì wá rẹ̀ tó bá jálápá ake tó lè ṣiṣẹ́ ó kún fún àdúrà tó pọ̀ ó sì ní ìwà gidi sórí tó bá wá ti ṣẹ́yìn tán ó jẹ́ ìyàwó gidi rere nílé ọkọ ó sì ní ìwà rere òun lẹ̀ṣọ́ èèyàn abọ́gbọ́n bí ìwà rere òun ni ẹ̀ṣọ́ èèyàn tó gbogbo ohun tó wá fẹ́ ìfẹ́ ọkọ rẹ̀ tó ń fẹ́ tó bá dé ti tó jẹ́ ti ẹnìkan tán èmi ní ọkọ mi yóò padà ká ẹ láyà o òmí a ní ìyàwó méjì kì í ṣòpin ayé o torí ó ń bẹnu bíbélì bẹ́ẹ̀ ni ó ń bẹnu àlùkùránì irúmọlẹ̀ gan níyàwó méjì mẹ́ta bó ti wà látètè kọ́ sí bẹ́ẹ̀ ni bẹ nísẹ̀yìn bẹ́ẹ̀ ni ó sì máa rí títí ayé àìnípẹ̀kun ọgbọ́n àbọ̀ dáhùn. ọmọ ẹ̀fẹ̀ kọ̀ọ̀kan mi níyàwó méjì. ọ wá ṣe ìdí mo rí wọn fi yé báwọn. ọ̀dà.
bó ṣe bá mi sọ mo kúkú ti gbọ́ mo ti gbà kámú àmọ́ nígbà tí mo lóyún mo wá rí pé ọkọ mi ń kí ẹ fún mi bí kò máa tètè dé bí kò ṣàmà ó ṣètọ́jú mo pé ó dà pé tí bá ti wà nínú oyún mo wá lọ sọ́dọ̀ ìyá abíyé kan mo wá parọ́ fún wọn mo sọ fún wọn wípé ṣe lóyún máa ń jábọ́ lára mi pé kọjọ kó bá mi so oyún yẹn kọ́ pé mi ò ní lè bímọ ọkọ mi á lè máa ṣìkẹ́ mi kò ní lè máa rí tóbìnrin mi ò fẹ́ nira. O so oyún kọ́ ìwọ so. Can you imagine? So ìwọ ló ṣe ra ẹ báyìí wá ń dààmú gbogbo wa. Ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí? Ṣé ẹ rí nǹkan tó ń ṣe? Orogún òun ló wú jíjẹ. Owó tó owú jíjẹ bàlẹ̀ ti pọ̀ jù fún. Ó máa ń mú palára bówó ni. Torí kó padà mú palára báyìí. Nǹkan tí ò yé aláìmọ̀ kan ó pọ̀ jù tó yé lọ. Ṣòrí nǹkan tó dá lé. Nígbà tọ́rọ̀ ọ̀hún wá rí báyìí èyí ṣe tó padà lọ síbẹ̀ tí wọ́n fi bá ọ sọ kí wọ́n bá ọ túrọ̀. mo fẹ́ kọ́kọ́ mi padà sí di ẹbí ẹ̀ torí ẹni bí ó ṣe padà lọ. bàbá wa rí báyìí fúnra rẹ̀ náà ni ó padà lọ bá wọn. bí bẹ́ẹ̀ kọ́ kò sábùjá kan lọ́rùn ọ̀pẹ o ibi tá a bá bá gòkè náà là bá sọ̀kalẹ̀. ṣó yá ṣó mọ́ mọ́ wa débi. Ẹ̀lẹ́ o. Rẹ̀ sí yọyọ. Ṣé bí báyìí? Ṣé ní bí báyìí? Ẹ káàsán. Káàsán bàbá mi. Ẹ jọ màmá àbíyè tó ń gbé bí báyìí lábẹ́. Ìyá àbíyè. Ṣé kò sí? No, a fẹ́ rí wọn ni. Ọmọ ló bímọ wọn sí lára ní báyìí. Bóná lọ. Ọmọ apá torí wọ́n travel ni. Travel. Wọ́n travel out ni o. Wọ́n travel out. Wọ́n travel out. Ṣé Ìjẹ̀bú-Òde? Ọmọ wọn bímọ ni so wọ́n lókè òkun ni. Lóyìnbó. Ìyẹn ni mo wá lè sọ. Wá bọ̀ dá ẹ wá. Tèmi ti bá mi. Calm down. Ẹja kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá tó bá wa tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Àbẹ́ẹ̀ rí pé kò sí ohun tí ń bàgbànú jẹ́ bí ifá tá a dátọ́ ní òlé tútù. Ká dúpẹ́ pé ètùtù ń bẹ báyìí tá a bá sì ti ṣe ètùtù ọ̀hún àbùṣe tí mo ṣe. Mo fẹ́ ya yín lọ́gbọ́n kan ó ní ohun tẹ́ lọ́ọ́ rè ṣe fún mi. Ẹ lọ́ọ́ rè bá ń wá ọ̀sà tó rọ́wọ́ kan ní dì ọwọ́ kan ní tú. Ẹ wá lọ sí ọjà ẹ wá bá ń lọ sí ìsọ̀ méje ẹ lọ ra ọ̀sà méje tẹ́ ẹ bá ti ra ọ̀sà ọ̀hún ó kù báyìí nìbọn rò ó wá ní nǹkan ẹyọ kan tá a fi kẹ́sẹ̀ tutù ọ̀hún nílẹ̀ òun la kókó ẹdìyẹ tá a bá ti rá kókó ẹdìyẹ òun la fi ṣe ìràpadà ẹ̀mí fún gbogbo ohun tí ń bẹ ńlẹ̀ yìí tá a bá ti ṣe gbogbo ẹ̀ ire ó máa wọlé wá ajé ó máa wọlé wá gbogbo ohun burúkú yóò máa rí dànù tọ́ba wa níta ló ṣe fún mi. Ẹ pè mí asukúndáfá iná ńlá ni mí wọn ò ṣe gbámú àgbàrá ni mí wọn ò ṣe náà lóògùn béèyàn bá pò wọn ná mi lóògùn wọn pè kó mi gbóńtọ̀ mi lọ. Tẹ́ ẹ bá ti ṣe gbogbo ẹ̀ tẹ́ ẹ ti gbọ́ rírú ẹbọ tẹ́ ẹ ti rú tẹ́ ẹ gbọ́ ìtùkàsìtù tẹ́ ẹ ti tù ara ó máa yé ayé ara ó máa tù ní. Bàbá ṣé a lè bẹ̀rẹ̀ báyìí? Iṣẹ́ ò tún gbọ́dọ̀ pẹ́ ni mọ́. Ẹ má bínú ṣé èmi lè lọ ra àbí ṣó gbọ́dọ̀ tẹ̀lé mi àbí anybody àbí. Kò sẹ́ni tí ò lè ṣe inú yín tẹ́ ẹ bá ti mú ohun ètùtù wá fẹ́mi èmi ó parí iṣẹ́ tó bá kù. Ó dà fún mi ó yẹ yín kò ní sí ẹlẹ́.
Kí ló ṣẹlẹ̀? Ẹ ti sign. Wọn ò tí ní kí n sign, ṣé kí n sign? Ti yá ni. Ẹ sign now. Okay. Mi fún yín ní order. Tí mo ti sọ over how many minutes ago. Lẹ́wà jẹ́. Rí mi bọ́sẹ̀. Ìyàwó mi ńkọ́? Mr. Ola, after gbogbo wa láti ṣe láti carry out cesarean section yẹn, a rí pé kò sọmọ nínú ìyàwó yẹn. Kí lẹ mí pé ẹ̀rọ ọmọ? Are you joking? Kí lẹ mí pé kò sọmọ nínú ẹ̀? I'm sorry. There's a baby in there! Doctor! 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 Kí ló dé? Kò lára. Wẹ́rẹ́ báyìí tẹ́wé ń bọ́ lára gì tí kì í nígi lára. Bẹ́ẹ̀ lọmọ mi náà ṣe máa sọ wẹ́rẹ́. Á yọ ọmọ fún wa. Doctor. Mr. Ola. Yes. Congratulations. Thank you. Ìyàwó mi kọ́ àtọmọ. They're fine. How? Ti bímọ. Wọ́n ti bímọ. Ìyàwó yìí ti bímọ. Olúwa ṣeun, ọkùnrin àbóbìnrin. Thank you. Ìyàwó mi kọ́, ọmọ mi kọ́. Boy or girl? Boy. Oh! Thank God. Thank God. Can I see my wife now? Yes, thank you. Yay! Hey!